Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run láàárọ̀ yìí. Ọlọ́run adúpẹ́ agbẹ́yìn ga. A yìn ọ́ torí pé òun jẹ́ Ọlọ́run Àtàbàtúbú Olódùmarè ọba láti ṣe ńlá. Ajíni, akẹ́ni, aláni, agbani, ògbìgbà tí gbalẹ̀ àlára ògbémẹ̀ níjà sọ́dà jẹ́ ògbéni níjà kẹrù ọba oníjà. Àkọ́bínú gbogbo àwọn òkú. Ají kan lù kan pa, ọ̀pá kan wò kan yìí, ẹ̀mí inú gbogbo àwọn wòlíì. Ọlọ́run gbogbo ara àdúpẹ́ agbẹ́yìn ga. Bá mi tó lóyún ara rẹ̀, ó gbẹ̀bí ara ẹ̀, ó tún wá sọ̀rọ̀ ẹ̀ lórúkọ. Atókí atógẹ̀ ọba tí rọba lóyè, ọba tí gbàdọ̀bálẹ̀ gbogbo lọ́balọ́ba. Èmi fi ìyìn àti ògo Ọlọ́run àlàyé fún yín láàárọ̀ ìpín ẹ ṣé nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Ọlọ́run ìpè àti májẹ̀mú, ọba tó pè mí tó yàn mí tó rán mi níṣẹ́. Òbítíbitì ọba tí gbogbo ayé ń sá lọ bá. Bó ṣó ti òkú lágbára tó sì mọ̀ pé Elédùà wà, ta là ń pè Elédùà? Ọlọ́run náà ni. Bó ti wù kí àjẹ́ lágbára tó, ó sì mọ̀ pé Elédùà wà, ta ni à ń pè ní Elédùà? Ọlọ́run náà ni. Bó ti kí babaláwo lágbára tó, olóògbò ni ayé bó ti wù kán lágbára tó, wọ́n mọ̀ yín pé ẹnìkan wà tí à ń pè ní Olódùmarè. Ọlọ́run náà ni. Ìwà aláàfáà bó ti kó lágbára tó ṣe mọ̀ pé ẹnìkan wà tó jù ọ lọ tó jù mí lọ tí a pè ní Allah. Ọlọ́run náà ni. Ẹnìkan wà tí ń jẹ́ ènìyàn tá a dá ní tribe titi ẹ̀, ní èdè titi ẹ̀, ní ìlànà titi ẹ̀, ní ìlú tiwọn tí a pè ní àwọn Ìgbò. Wọ́n máa ń pè ní wọ́n ní Ṣíléke. Dání jẹ́ Ṣíléke. Ọlọ́run náà ni. Bó o bá mọ Ọlọ́run tó o bá mọ̀ ọ́n, mo fẹ́ kó o mọ Ọlọ́run láàárọ̀ yìí. Ọlọ́run ló dá ọ, ló dá mi, òun ló dá ènìyàn bíi títí tiẹ̀, so fi ọpẹ́ fún ní ohun gbogbo láyé. Bó o bá mọ pé dá fọ́lọ́run tètè mọ̀ bí wọ́n ti ń dúpẹ́. Bó o bá mọ bá ti ń yin náà tètè bí wọ́n ti ń yìn. Má jẹ́ ǹtàn ṣé torí owó tó ń wá, ọkọ tó tí ì ní, ọmọ tó tí ì bí, iṣẹ́ tó bọ́ lọ́wọ́ rẹ̀, gbàgbọ́ pọ́lọ́run sì lè ṣe jù bẹ́ẹ̀ fún un. Tó o bá mọ Ọlọ́run ní Ọlọ́run, yóò jẹ́ ara rẹ̀ pé òun ni Ọlọ́run, kò dẹ̀ ní yí padà láéláé títí ayé ẹ̀ ní pẹ̀kun. Èèyàn á máa dábò ènìyàn, ò lè dábò Ọlọ́run. Èèyàn á máa gbógun ti ènìyàn, ò lè gbógun ti Ọlọ́run. Èèyàn á máa bínú ènìyàn, ò lè bínú Ọlọ́run. Mo máa ń tẹnu mọ́ kinní kan, ẹni tọ́lọ́run bá ti fẹ́ràn mọ́ wulẹ̀ bínú rẹ̀. Ẹni bá ń bínú mi bí mo ti wà inú Ọlọ́run ló ń bí. Torí èèyàn ni yóò padà di yẹ̀pẹ̀ ńjọ́ kan, mo ti káǹtì ẹ̀ pé èèyàn ni, ò lè bínú Ọlọ́run kó dẹ̀ mo jẹ gbé. So ò lè bínú mi kó mo jẹ gbé. So gbogbo láyé tó bá ti ń ṣe bẹ̀rù pọ́lọ́run wà, kó sì nígbàgbọ́ inú Ọlọ́run pé Olúwa ń bẹ bí tàtijọ́, kò lè yípo padà rí. Mo máa ń tẹnu mọ́ kinní kan, mo máa ń kọ lórí, mo ní lẹ́yìn rẹ ìwọ náà tó ni, lẹ́yìn rẹ ìwọ náà tó ni, ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn. Ayé farati, ó dúró kò farati nǹkan kan, lẹ́yìn rẹ o ìwọ náà tó ni. Ẹni tí Ọlọ́run ní máa ń dìtẹ̀ èèyàn, ẹni tí Ọlọ́run ní máa ń bínú ọmọlàkejì. Tó o bá ti lọ́lọ́run ọba, má bínú ẹni tó fẹ́ ga. Gbé Ọlọ́run ga, yìn nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ibi tán ló lè dé fógún ọdún, tó o bá ti lọ́lọ́run ó padà débẹ̀ láàrin oṣù 6. Ohun tẹ́nìkan fógún ọdún ṣe, tọ́lọ́run bá ṣe fún wọn láàrin ọdún kan, láàrin oṣù 6, kí ló yẹ kó o ṣe? Fọpẹ́ fọ́lọ́run kó kí hallelujah. Mo máa ń tẹnu mọ́ kinní kan, mo ní mo dúpẹ́ fọ́ Ọlọ́run o, ìdí ọpẹ́ mi pọ̀ o, ọ̀kántébù lóore tó ṣe fún mi o, Jímọ̀ ohun ẹnìkan fógún ọdún ṣe o, tẹ́nìkan bá ṣe lóṣù 6 o, hallelujah ló yẹ kó ṣe o. Àní mo dúpẹ́ fọ́ Ọlọ́run o, ìdí ọpẹ́ mi pọ̀ o, ọ̀kántébù lóore tó ṣe fún mi o, ohun ẹnìkan fógún ọdún ṣe o, tẹ́nìkan bá ṣe lóṣù 6 o, hallelujah ló yẹ kó ṣe o. Tó o bá lọ́lọ́run, má jẹ́ kí n tàn, má bẹ̀rù ẹni tó lè paramọ́ tí ò lè pẹ̀ ní. Mo fọlọ́run búra fún ọ lẹ́nu. Ìwọ́n ṣàkìkì dá wípé gbọ́kàn lọ́lọ́run kó o sì gbójúlé. Má bẹ̀rù èèyàn mọ́, àní kó o bẹ̀rù Ọlọ́run láàárọ̀. Èmi Jímọ̀ yìí náà tó fọwọ́ ẹ̀sùn yà wípé tó o bá ti lọ́lọ́run ẹnìkan kan ò lè pa ọ́, ṣùgbọ́n mọ Ọlọ́run lọ́lọ́run. Mọ wo Ọlọ́run bí ènìyàn,
mọ Ọlọ́run lọ́lọ́run tẹ̀lé ìlànà rẹ̀. Tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ gbà kan rí fi ilẹ̀, bó bá jẹ́ alágbèrè ńgbà kan rí fi ilẹ̀, tó bá jẹ́ oní tí ń bínú ọmọlàkejì ńgbà kan rí fi ilẹ̀, tó bá jẹ́ kèéta èèyàn nígbà kan rí fi ilẹ̀, tó bá jẹ́ onílara nígbà kan rí gbọ́ o. Onílara nìkan ló yàtọ̀ lóhun tí mò ń sọ yìí, nítorí pé kíni ẹni bá ti ní ẹ̀mí ìlara kọ́lọ́n tó lè gbà lọ́wọ́ ẹ̀ yóò pẹ́ o. Tó bá dẹ̀ kú pẹ̀lú ẹ̀mí ìlara yẹn kò lè dé ọ̀run. Èmi ò jọ́ọ̀jì ẹnikẹ́ni, ṣùgbọ́n mo mọ̀ yín pé ẹni tó kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kò sí ọ̀run fún. Bíbélì pé èrè ń bẹ fún ẹlẹ́ṣẹ̀ kan ní ọ̀run tó ronúkúwàdà. Mo nígbàgbọ́ nú ẹnìkan tó lè pa ẹ̀mí papọ̀, òun náà ni Ọlọ́run àlàyé. Tó bá lọ lọ́lọ́run bí ẹ̀ bá ń gbógun tì ọ́ fi ilẹ̀ mọ́ sọ̀rọ̀, ṣùgbọ́n máa fẹ́ kó wá ní kíní kan support Ọlọ́run tó níyẹn. Ìtumọ̀ kò sẹ́ni tó wà láyé tí ò lọ́lọ́run, torí pé kí ni ìdí pé Ọlọ́run ló dá gbogbo wa. O lè gan tẹ̀ ń wo ìwó pọ̀ lọ́hùn, ẹni tí ń pààyàn ń pọ̀ Ọlọ́run, ta ni ò wá kì í pọ̀ Ọlọ́run, ṣùgbọ́n wá gbọ́ Ọlọ́run original yàtọ̀ sí Ọlọ́run fake. Ẹni tó lọ́lọ́run apààyàn tí ó kì í pọ̀ Ọlọ́run dá lóhùn, ìṣepọ̀ ló dá lóhùn. Ọlọ́run wò bó yóò máa yí padà ni. Mo sọ wípé mo máa fi ń tẹnu mọ́ kíní kan pé waste them before they waste you. Wòmí fi wọ́n ṣòfò kan tó fi ọ́ ṣòfò, tọ́tà bá fi ọ́ ṣòfò ọgbẹ́ kò sọ̀rùn fún ọ, ọ̀run àpáàdì ló ń lọ. I'm telling you the truth. Ajẹ́pọ̀ wà nínú àwọn ọmọ ìgbé títí ayé ẹ̀ nípẹ̀kun. So nínú gbogbo láyé yìí máa yan Ọlọ́run. Mọ́mì àìsàn tó ń ṣe ọ́ yẹn Ọlọ́run kan ló fi síbẹ̀. Mo nígbàgbọ́ pé sábàbí kan ni. Ṣé mọ̀ pé ẹlòmíì ò mọ̀ bó ṣe ń gbàdúrà, ẹlòmíì ò mọ̀ bó ṣe ń ké pọ̀ Ọlọ́run, ṣùgbọ́n ìṣòro kan máa mú ní gbàdúrà tí ó wà máa dúrà gbà dáadáa ju ẹni tán bí sínú àdúrà lọ. Tógun bá ti dìde sí mi, ìmọ̀ mú mi gbàdúrà. Tógun bá ti dé sí mi, ìmọ̀ mú mi wọnú igbó. Tí n bá ti ń dáwọ́lé nǹkan tí ò tètè yọrí, mo mọ̀ pé àtakò kan bẹ́ẹ̀ nìyẹn, màá tún wọnú aginjù lọ, màá tún gbàwẹ̀, màá gba bíríbírí. Mi ní sọ fún yàn kí mo gba bíríbírí. Ìyàwó mi ó pè mí pé ṣé máa bírèkì, ẹjẹ́ á dáná oúnjẹ wá ká gbé wá fún yín lọ́fíìsì. Màá ní ẹ má wọ̀ọ́rì, tó bá dọ̀wọ́ alẹ́, ńgbò bá dọ̀wọ́ alẹ́, àìmọye oúnjẹ míì tí ìyàwó mi sè tó ṣòfò dànù. Màá ní má bínú, dáríjì mi torí Ọlọ́run. Ńgbà pé kí n sọ fún yín lẹ́ẹ̀kan ni kí mo wà nínú àwẹ̀. Because kí ni díẹ̀ ni pé tí n bá sọ fún gẹ́gẹ́ bẹ̀rẹ̀ rárá, òun náà máa ń gbàwé, máa ń gbàdúrà. Yóò máa wò pé ẹ má para yín. Ọlọ́run ó ṣẹ́gun yìí, kò sì mọ̀ pé ntí igi dojúkọ ó yàtọ̀ sí ntí irin dojúkọ. Ntí irin dojúkọ ó yàtọ̀ sí ntí àpáta dojúkọ. Àwọn tó ń fèsì igi ò pọ̀. Ọmọ nǹkan tó bá mú igi wọ́n lè gé bó ti wù wọ́n. Àwọn tó ń fèsì irin ò pọ̀. Ọmọ nǹkan tó bá mú iná wọ́n lè yọ irin bó ṣe wù wọ́n. Wá gbọ́, àwọn tó ń fèsì àpáta wọn pọ̀, àwọn gan ló burú jù. Àwọn tí ò pọ̀ ló burú jù, àwọn ló pọ̀ jù. Wọ́n ń wọ́nà àti fún àpáta. Àpáta sì ni ẹni tí ó fọ́ yóò múra. So ẹni tó bá fẹ́ wú igi ọ̀pẹ yóò mọ̀ pé wọ́n ṣiṣẹ́ iṣẹ́ kékeré kọ́ ní òṣì. Tó o bá fẹ́ wú igi ọ̀pẹ kó tán lẹ̀lẹ̀, ó ṣiṣẹ́ tó pọ̀. Òun ni mo fi sọ wípé ní wòlíì tọ́jú wòlíì rẹ̀, gbàgbọ́ nínú wòlíì rẹ̀. Wọ́n sọ pé kò sọ Ọlọ́run mọ́, Ọlọ́run wà. Ọlọ́run wà ní ìsọ̀kalẹ̀ ṣe ọ́ lóore. Tó o bá mú wòlíì rẹ̀ bínú, Ọlọ́run ó bínú. Mo fi Ọlọ́run búra. Ṣùgbọ́n tó o bá ń dùnnú wòlíì rẹ̀ nínú, wọn náà mọ̀ rí ìdùnnú. Ẹni bó jẹ́ pásítọ̀, bó jẹ́ wòlíì ẹni máa dùnnú, jẹ́ kó mọ̀ wípé mò ń sin Ọlọ́run látara yín sà. Lórúkọ Jésù, ipa yìí ò ní ká gbogbo wa, ogun ayé kò ní borí wa. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run láàárọ̀ yìí. Gbogbo ẹ̀ṣẹ̀ wa pátá Olúwa kó dáríjì wa, kó ṣàánú fún wa. Ó ní ọpẹ́ ló ń jẹrẹ, ọpẹ́ ló ń jẹrẹ, èyí jẹba, èyí jẹ kọ́kọ́rẹ́ o, ọpẹ́ ló ń jẹrẹ. Kí ló wí? Ọpẹ́ ló ń jẹrẹ, ọpẹ́ ló ń jẹrẹ, èyí jẹba, èyí jẹ kọ́kọ́rẹ́ o, ọpẹ́ ló ń jẹrẹ. Tó bá lójú mi, ó rí pọ́npọ́n kọ̀ọ̀kọ̀, ẹ má tẹ̀ntẹ̀, kò sáàyè orun púpọ̀ ni. Mo lọ program láti bí ìjarun, mo dé lánàá, mo ti ń dé mo wọnú program padà. Kí nìdí ni pé iṣẹ́ tọ́nà rẹ̀ mo gbúdọ̀ jẹ́, tí n bá jẹ́ mo gbé, mo ka àgbákò, àjẹ́ kí mo fẹ́ẹ̀lì, mo gbúdọ̀ deliver message yẹn. Mo fẹ́ gbé mọ́tò wọnú ọ́fíìsì, Olúwa ní padà sẹ́yìn, páàkì sórí fíìdì, gba torí fíìdì lọ sínú ṣọ́ọ̀ṣì, mo dẹ̀ ṣe. Ọmọ mi kan wá lánàá, ẹnìkan wọ́n lẹ́nìkan béèrè mi láti Amẹ́ríkà, ó náà yàn kan sí mi pé kán lọ bá mi. Ẹ má jẹ́ ntàn yẹn, mi ń lè dìde ńlẹ̀. Mo ní mọ́mì, nígbà tí mọ́mì yẹn wá pè mí láti Amẹ́ríkà, mo ní òkè, mo ní màá rí, mo ní ẹni kó lóde mi nínú ṣọ́ọ̀ṣì, má jẹ́ ntàn, bí mo jókòó sí bẹ́ẹ̀ mo ti sùn lọ. Ìyẹn ni pé ara ń fẹ́ ìsinmi. So wíwá tí mo wá láàárọ̀ yìí, ó yí Ọlọ́run, ó sì yé èmi alára. Because tó bá ti yọ́ Ọlọ́run, yóò fi ẹni tó ń fọ̀rọ̀ yẹn jẹ́ pé ọmọ mi, ìdí tí mo fi ní kó wá ní o. Ìdí kẹ́ pàtàkì ló gbé mi wá láàárọ̀ yìí. Ìbá tọwọ́ ọ̀rọ̀ lẹ́ta bọ̀ wọ́ ọ̀sán kí n tó ṣe program.
mo lè ṣe ní 3 òsígbà tó lọ́wọ́ ní rán mi níṣẹ́ bẹ́ẹ̀ ni wọn ọlọ́run àkókò ni olóní igba rẹ̀ kò sẹ́ni tí ó mú sí. dádì mọ́mì broda sista kí ló ń là kọjá ohun tó ń là kọjá yẹn ẹnìkan ló mọ̀ ń pa rẹ̀ talẹ̀ náà mo pe kinní kan láàárọ̀ yìí ní ogun ẹ̀jẹ̀ mi bẹ́ẹ̀ ni ogun ẹ̀jẹ̀ mi ǹjọ́ jẹ́ mọ̀ pé ìdádúró tá a dá ọdún ẹ̀jẹ̀ rẹ̀ mọ̀ ń pa rẹ̀ ó lè má jẹ́ ìyá rẹ̀ ó lè má jẹ́ bàbá rẹ̀ ó dẹ̀ lè jẹ́ ìyá rẹ̀ ó lè jẹ́ bàbá rẹ̀ ẹbí kan rẹ̀ mọ̀ ń pa ẹ̀ àwọn tó gòkè tí inú ń bí tán fẹ́ já ọ bọ́ ìbò mọ̀ pé fámìlì ẹ̀ ni wọ́n ǹjọ́ mọ̀ pé ẹ̀jẹ̀ ni Yorùbá bọ̀ Yorùbá ní ogun ilé kì í pa ni kì í dédé pa ni láì jẹ́ pé ológun ogun ta kì í pa ni jàre ogun ìta kì í pa ni jàre mọ́ bínú ogun ìta kì í pa ni láì jẹ́ pé ológun lé nínú Yorùbá sọ wípé bógun ilé ò bá pa ni tòde ò lè pa ni olè tí ò mọ̀ bí ilé rẹ̀ ṣe rí bó ló ṣe fẹ́ wọnú yàrá rẹ̀ kí ló fẹ́ mọ̀ tó wà mẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnìkan ló júwe fún tó jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ìjọjẹ́ mọ̀ kí wọ́n tí mò ń bá sọ̀rọ̀ ẹ̀ tó ọ̀jẹ́ mọ́ èmi àti rẹ̀ ìyá kan bí wa bàbá kan bí wa ẹbí kan bí wa ará kan bí wa sọmọ tó bí wa ìjọjẹ́ mọ̀ pẹ́jẹ̀ kan gbogbo wa sọ gbàgbọ́ láàárọ̀ yìí ẹni tí ń gbógun ti ẹ̀jẹ̀ rẹ̀ ni ẹni tí ń bínú ẹ níbi iṣẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni ta ló fà ní pé ǹjọ́ mọ̀ pé Ádámù àti Éfà ló bí gbogbo wa sílé ayé òun ló fa èmi wòlíì Jímọ̀ Ìdọ̀tun mi ń béèrè orúkọ ìyá èèyàn lọ́wọ́ èèyàn tó bá fún mi lórúkọ ìyá rẹ̀ máa ń neglect ẹ̀ bá mi lórúkọ àbá rẹ̀ ńgbà mi máa ń neglect ẹ̀ sọmọ wípé ẹbí tán bí wà àti ẹ̀ papọ̀ yẹn ẹ̀jẹ̀ rẹ̀ ni aládùúgbò tó ń gbé tẹ́ ẹ mọ́ra rí tẹ́ ẹ kíra ẹ̀jẹ̀ rẹ̀ náà ni gbogbo wọn iye àwọn tó dìde ogun sí ọ láyé ẹ̀jẹ̀ ni gbogbo wọn jẹ́ sí wọn ǹjọ́ jẹ́ mọ̀ pé iṣẹ́ ń tá a bí yín nílé kan náà nìkan lẹ̀jẹ̀ rẹ̀ ọ̀gá iṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni òyìnbó ṣe ń lára ààrẹ sórí orí tẹ́lẹ̀ ní kí lóye tó fi ń bínú dúdú ẹ̀jẹ̀ kan náà ní gbogbo wa ogun ẹ̀jẹ̀ ní ń jà onílé ayé tó fi dàbí nípa ayé ń gbógun tù ú. tó o bá ti nígbàgbọ́ ǹjọ́ jẹ́ mọ̀ wípé wàá borí ogun ẹ̀jẹ̀ yìí ìyá rẹ ó lè jẹ́ ogun rẹ ẹ̀gbọ́n rẹ ó lè jẹ́ ogun rẹ ẹbí rẹ ó lè jẹ́ ogun rẹ Kasim Ganiyu olúwa ní kí n lọ kọ́ gbàwé ọjọ́ mẹ́ta kó fi èso ṣètọrẹ àánú pé olúwa ọwọ́ tí ń dá mi dúró kó gbẹ èmi ló sọ bẹ́ẹ̀ ntọ́nà bá rán mi ní ìsìn ni màá sọ gbogbo èèyàn wọ́n sọ pé kí n gbàdúrà fún un nobody should say I should pray for him please ẹjọ tó o bá ní kí n gbọ́dọ̀ lè mọ̀nà mi sí ọ tó o bá ti ní kí n gbàdúrà fún ọ tọ́nà ò bá rán mi sí ọ sọ fẹ́ kí n jalè ni fẹ́ kí n máa parọ́ fún ọ mi yẹn parọ́ fún yẹn Kasim Ganiyu tó lùwà bá rán mi ni màá sọ ó ní ègbé ní fẹ́ tó wí nígbà tí olúwa wí a fẹ́ gbàdúrà láàárọ̀ ẹni ní ìdẹ̀ ní pẹ́ rárá kódà yóò yà ọ́ lẹ́nu táyì tó fẹ́ lò ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ ọ́ ìwọ tó bá fẹ́ràn mi tínú rẹ̀ ń dùn sí mi tó láyọ̀ nínú ìpè mi tó mọ̀ pé lóòótọ́ Ọlọ́run ló pè mí tí ò sí àbàwọ́n lọ́wọ́ mi tí mi dẹ̀ fi méje kún tó dẹ̀ mọ̀ pé mi ò ní parọ́ fún yàn pé kódà mi ní parọ́ fún Nàìjíríà kódà mi ní parọ́ fún ilẹ̀ Yorùbá mo fọlọ́n búra mi ní parọ́ fún ilẹ̀ Ìgbò kódà mi ní parọ́ tọ́lọ̀ bá sọ ni màá tọ́lọ̀ bá sọ pé lágbájú ò dá màá ní kò dá tó bá jọ̀rọ̀ ẹni yẹn ò lè fi mí sílẹ̀ kó mọ́ ọ lọ. I can see pé nígbà tí n bá ti dárúkọ àwọn olóṣèlú pé nǹkan tó ń ṣe ò dáa ẹ fi bẹ́ẹ̀ sílẹ̀ ẹ má gbàgbọ́ nú wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jẹ́jẹ́ gúdújẹrá tó wọ́n fẹ́ òtítọ́ àwọn bíi 20 wọ́n á dẹ̀ kúrò lórí péjì mi wọ́n á fi péjì mi sí olúwa ní fi wọ́n lẹ̀ àwọn ẹni ìgbé ni gbogbo wọn bẹ́ẹ̀ ló àwọn ọmọ ogun sọ fún mi tó bá ń pè mí tí mi bá gbé yín ò túmọ̀ sí pé mo jọ́ta rẹ̀ tó bá ń pè tí mi bá gbé yín ò túmọ̀ sí pé mo ní ìgbéraga mo máa ń tẹnumọ́ kinní kan wòlíì tó bá pè láàárọ̀ tó gbé ó pè lọ́sàn-án ó gbé ó pè lálẹ́ ó gbé ọ̀rẹ́ mi arákùnrin arábìnrin ẹgbà mi gbọ́ láàárọ̀ ẹ dáadáa nìkó lórí ẹ mọ́ pè mọ́ láéláé gbogbo ìgbà tó bá ti ń pè ló máa ń gbé gbogbo ìgbà tó bá ti ń pè ló máa ń gbé àwọn náà ń pè ní wòlíì orí fóònù orí afẹ́fẹ́ ni wọ́n bẹ́ẹ̀ mo sọ fún ọ lé ní wòlíì rẹ gangan ẹ máa sọ̀rọ̀ ṣùgbọ́n kò ní jẹ́ lemọ́lemọ́ mo fọlọ́n búra tó bá ti nígbàgbọ́ nù wòlíì rẹ ìwọ mọ̀ pé ńgbà míì kò ṣàlẹ́ǹjì ọlọ́run rẹ̀ yóò dán olóhùn tó bá ti nígbàgbọ́ nù rẹ̀ mo máa ń tẹnumọ́ kinní kan mo ní gbogbo ayé gbogbo èèyàn ló mọ̀ pé èmi gan mọ̀ tó dá mi lójú pé ọlọ́run pé bàbá Joseph Ayọ̀délé Babalọ́lá ọlọ́run pé bàbá Timothy Olúwọlé Ọbádàrè ọlọ́run pé bàbá David Olúlànà Babájídé ọlọ́run pé bàbá Samson Ọládèjì Àkàndélẹ́dẹ ọlọ́run pé gbogbo wọn mẹ́rin tí mo dá ọlọ́run pé wọn ọlọ́run tún wá kí bàbá Mósè Orímọládé tún wọn là ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run tún wá kí bàbá SBG Ọ̀ṣọ́fà bàbá Bíléwùmí Ọ̀ṣọ́fà Samuel Ọ̀ṣọ́fà bẹ́ẹ̀ ni ọlọ́run pé wọn
tó dá mi lójú tí mo dẹ̀ mọ̀ tọ́lọ́run fi àṣírí ìpè wọn ni pé àwọn wọ̀nyí mo pè wọ́n ni o àwọn tán fi ìpè sílẹ̀ fún náà balẹ̀ ayé jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa wọ̀nyí ẹ̀yin lẹ́dẹ̀ kọ́ wòlíì ló lè jíjà nígbà tó bá sọ fún wòlíì tí wòlíì bá sọ fún yín pé tó dọ́dọ̀ wòlíì ó gbàdúrà fún ó ti gbàdúrà fún àdúrà rẹ ti ń gbà Ọlọ́run ti rí àdúrà rẹ ọwọ́ àrí wípé kí ló tún kù ọkùnrin ju pé kọ́ máa parọ́ fún lọ dádì nǹkan yìí sì díẹ̀ ní sà ọ̀dẹ̀ ń kọ́lé lọ nǹkan yìí sì díẹ̀ ní sà ọ̀dẹ̀ ń dá nǹkan ṣe nǹkan yìí sì díẹ̀ ní sà ọ̀dẹ̀ ń ṣe nǹkan rere wàá gbọ́ ọjọ́ tó bá máa padà níṣòro tó bá máa padà lọ́sọ̀dọ̀ rẹ̀ ó máa gbà ọ́ mo dá ọ lójú pé yóò gbà ọ́ láwọn ọmọ mi kan wà ó ti gbọ́dọ̀ mi ní ìsìn olè lónà dádì ẹ̀ já rárá mo ní kí mo tó fẹ́ já ó láwọn wọ̀nyí tí wọ́n wá tán lọ tí wọ́n kì í mọ̀ pé wọ́n múre dádì ẹ sọ fún wọn kán lọ ṣe nǹkan báyìí mo ní kí n sọ fún wọn ṣe ń tọ́lọ̀ òun rán mi ní kí n rán wọn mi hàn pé ẹ̀mí burúkú ló bà lé òun yẹn so nígbà tó bá dọ̀dọ̀ wòlíì tó ti wọ́ bá pò ẹ̀yin obìnrin lẹ́mọ̀ sábà sí kínní yẹn mo mọ rẹ́rìn o tọ́ mo sọ fún yín ẹ̀yin lẹ kọ́ wòlíì rẹ̀ ṣìjà màá sọ ìdí tó fi kọ́ wòlíì rẹ̀ ṣìjà láàárọ̀ yìí ọ̀rọ̀ mi máa yẹ̀ ọ́ lẹ́nu bá mi share program yìí at least o share rárá share fún èèyàn 20 ìwọ tínú rẹ bá dùn sí mi ni o mi ní kí o gbé èèyàn share rẹ̀ ṣùgbọ́n wọ́n tó gba èké mi gbọ́ tó mọ̀ pọ́lọ́ ní gbénú ayé mi pé mi ò fi méjì kún ṣẹ́ yìí bá mi share program yìí o lè lọ́rọ̀ mi pọ̀ pé mi ò pé àdúrà ní tí mò ń bọ́ sọ ìjú gbà tó gbàdúrà lọ ìgbà tó lómi ti ń gbàdúrà kí ló mú bọ̀ ṣùgbọ́n kò ní ọ̀rọ̀ ìṣítí kò ní ọ̀rọ̀ iyè nínú bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó ṣí létí mo ṣe ń gbàdúrà tó bá fẹ́ kàdúrà rẹ gbà dáadáa this thing first thing láti pàṣẹ wòlíì tó bá ń bá wòlíì rìn àbí tó bá ń lọ sọ́dọ̀ tó láìpẹ́ wòlíì ẹ̀ dáadáa just an example gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí irú mi bá ń sọ láìkì mi mo kàn ń sọ ní òun sọ pé mi ò ok mo jẹ́ fi wéra mi tó rọ ẹ̀yìn èèyàn onírú ọ̀lẹ́ mo sọ ẹ lè tán ìṣẹ̀sọ́nà mi ìfẹ́ kẹ́nikẹ́ni forí gbẹ̀gún látara mi ìfẹ́ kí èèyàn kọsẹ̀ látara mi rárá so bóyá o lọ sọ́dọ̀ wòlíì rẹ̀ wá sọ fún ọ yí pé mọ́mí ẹ gbàdúrà ẹ wá gbàdúrà àdúrà rẹ̀ wá gbà ọwá ń bọ̀ lọ́dọ̀ wòlíì ọwá fún lẹ́ńfílòpù 1000 kò ní sọ̀rọ̀ yóò gbà lọ́wọ́ rẹ̀ o inú rẹ̀ ó dùn sí ọgbọ̀n yóò gbà sọ́jọ́ tí ìṣòro bá máa dé sọmọ pé kì í ṣe kan lòjó máa ń pààyàn wọnú ayéré nígbà tó gun kan bá máa dé ó lè escape nítorí ó ní ìṣòro ṣáà ni kò wọ́n bí mẹ́tàlá yẹn ìṣòro kan dé bá ní kì í ṣe wòlíì ló máa gbógun tì ọ́ Ọlọ́run fẹ́ kọ́ mọ̀ pé àjùlọ wà èṣù wà tí ọ̀ débi wípé ìṣòro yẹn máa lágbára máa gbọ́ o tó bá dọ̀dọ̀ wòlíì sọmọ pé ẹlòmíì máa ń ṣe kinní kan ẹlòmíì tó bá déwájú wòlíì yóò ti ọwọ́ bá kù fóònù fẹ́ mú jáde o wòlíì tó wá síwájú rẹ̀ yóò rò pé òun lọ fẹ́ fún un tọ́ba wá dágbére tọ́lọ́run lọ tọ́lọ́ kí tọ́lọ́ ó dàbọ̀ sà tọ́wá tiwọ́ tọ́ wá yọwọ́ lápò tọ́ wá ń lọ yóò finú ṣépè fún wọn ni torí ọmọ condition tó wà moment yẹn bí àpò tí ìjẹun bóyá bí ń pa ó ti fọkàn sí pọ̀ fẹ́ fún un lówó mo fọlọ́ ń búra mo kìlọ̀ fọmọ mi kan lọ́rẹ̀ mo ní mọ̀mọ́ tí wọ́n bá kún wájú wòlíì mọ́ ó tí wọ́n bá kún wájú mi ní ọ̀fẹ́ fún mi ní nǹkan nu yóò dáa fún ọ àwọn dáàdì mo fẹ́ mú fóònù ni mo bá bú sẹ́ gbogbo yẹn bá rẹ́rìn ní kánsẹ́lì gbogbo yẹn bá rẹ́rìn mo ní ẹ̀yin wọn ilẹ̀ máa ń kọ́ wòlíì rẹ̀ jìjà báyìí kò wòlíì burúkú báyìí inú ó bí sí ọ yóò finú ṣépè fún wọn ni tó bá déwájú wòlíì rẹ mọ́tò wọn bá kù dákun ibi kẹ́kẹ́ṣẹ́ ẹ̀sẹ̀ ẹ̀kẹ́jọ́ kan rí ni o mi ní sọ jùlọ mi ní dárúkọ ń tàn mi ní dárúkọ wòlíì bẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ máa àwọn kan ní máa mọ wòlíì yẹn ẹ lè mọ̀mọ́ náà ṣá so àwọn kan wọ̀nyẹn dájú and then too àwọn wòlíì kéré wọn sọ pé wòlíì kéré wọn kan ra kándù kan wá kándù kan ga kándù kan ṣe gbàsàwò ó ní wọ́n ya èèyàn sí bẹ́ẹ̀ tó àṣírí kan fún ọ mo ti sọ orí ẹ̀rí náà tí wòlíì kan pè mí lórí fóònù tó ní mò ń tú àṣírí oúnjẹ àwọn ìbínú sí o Ọlọ́run mi ìbínú sí mi ìdẹ sọ̀rọ̀ mi ìdẹ lágídí kò tí ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ tí pẹ̀ ó ní mò ń tú àṣírí oúnjẹ àwọn mo wá rẹ́rìn-ín mo ní ṣé èèyàn ló ń jẹ yín ni ó wá ní rárá prophet pé sọ ó ní prophet ó ní mo láìkì yín gan bọ̀tọ̀ tẹ́ sọ ní online lánàá yẹn ó ní kò dára rárá nígbà tẹ́ ṣe ń fàṣírí ọlá àwọn èèyàn ọ̀rọ̀ mo sọ pé ọ̀rọ̀ last week yìí ṣì ni nígbà tí mo sọ nípa ọ̀gẹ̀dẹ̀ àti aṣọ àǹkárá àti ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ ó pè mí Ọlọ́run orínú mi ó pè mí live ó ní bàbá mo láìkì yín bí anything ó ní ṣùgbọ́n ẹ tú àṣírí kan lónìí ó ló yà wọ́n lẹ́nu
ó ní kò yẹ kẹ́ ẹ tú ó láwọn èèyàn ò wúlò mo ní tí n bá sọ ọlọ́run bí mi mo ní tọ́ ọlọ́run ló ní kí n sọ fún wọn mo ní mo lè ti sọ náà nìyẹn mo ní kẹ́ ẹ má bínú sí mi mo ní kẹ́ ẹ má bínú mo ṣe gbọ́ ẹ má bínú mo ní ẹ fi jà yín dọ̀dà ó lè bá yín àwọn ọmọ ọdún yín tọ́lọ̀ ń pè yín ní tọ́lọ̀ bá pè wọ́n gbẹ́dọ̀ tọ́lọ̀ ń pè ní òun wọ̀n mo dẹ̀ mọ̀ tí wọ́n kọ́ pé yẹn ń wọ̀n yẹn mo wá rẹ́rìn mo ní ẹ má ṣe kà mọ́ ẹ̀ṣẹ̀ rere orí ẹ̀sán máa ké ó wá bú sẹ́rìn bá ṣe parí ẹ̀ nìyẹn mo wá randọ̀ mo wá kọ́ọ̀tì fún mo wá wò dáadáa pé ẹ̀yin tẹ́ ń kọ́ọ̀sì wàhálà fúnra yín ẹ̀yin lélẹ́yìn ẹ̀jẹ̀ sọ fún yín kí n tó wọnú àdúrà ẹ̀yìn tí mo ń sọ̀rọ̀ nípa ogun ẹ̀jẹ̀ ìjọjọ́ mọ̀ pé tó bá déwájú wòlíì tí wòlíì sọ fún yín pé kọ́ra kándù ńlá kó tó gbogbo ẹ̀rú ṣíṣí tó ọmọ pọ̀ ò lè rí rà kí lọ́ọ́ sí ẹ dáàdi gbogbo ìwà àjèlò ẹ bá ń ṣírò gbogbo ẹ̀ yẹn ra gbogbo ẹ̀ ẹ dáàdi ẹ máa fún yín lówó ẹ̀ má jẹ́ ń tán yóò bọ́ ṣé ni ọ̀ọ́ni fojú rí tó pọ̀ mẹ́ sọmọ iye tó fìrà sọmọ iye tó ná ọmọ mi yóò tó rà àbúrò ni dákun ẹ jọ̀ọ́ ẹ kíyèsára ẹ̀mí mímọ́ ọlọ́run àlàyé àmọ́ wa pẹ̀lú wa tọ́jú wòlíì rẹ̀ wòlíì tó bá lọ́dọ̀ rẹ̀ fún ní nǹkan bó ti wù ú mọ dáàṣì ẹ̀ lówó yóò gbàdúrà nínú rẹ̀ gbọ́n dùn mo gbọ́ lẹ́nu bàbá Adébóyè ń gbà kan wípé ó ti pẹ́ gan àwọn bàbá Adébóyè sọ̀rọ̀ kan gbà yẹn wọ́n ní bàbá ní olúwa ni wọ́n ní tó bá dọ̀dọ̀ òrìṣẹ́ ọlọ́run ó no matter bó ti wù kó kéré tó mísọ̀pọ̀ so seed kádùá rẹ̀ kó lè gbà mẹ́ ṣùgbọ́n ọ̀dọ̀ wòlíì ọ̀dọ̀ pásítọ̀ ó sọ nǹkan kan mo gbà ládùúrà ò ní ṣàṣìṣe o àní bọ́ sọ́wọ́ o now a fẹ́ bọ́ sínú ẹ̀bi ẹ̀jẹ̀ kí là ń pè ní ẹ̀jẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn ẹ̀jẹ̀ ni ọmọ tó bí gan ẹ̀jẹ̀ ni ǹjọ́ jẹ́mọ̀ wípé bàbá rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni ìyá rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni àti ẹ̀ ti mọ̀ pé bàbá àti ìyá ló bí ọ náà wàá gbọ́ ǹjọ́ jẹ́mọ̀ wípé òyìnbó tó ń bá tẹ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀ yín tẹ́ wà lókè òkun ẹ̀jẹ̀ kan lẹ́jẹ́ ǹjọ́ jẹ́mọ̀ pé ogun tó gbé tì ọ́ ni ogun ẹ̀jẹ̀ rẹ̀ ni mo fọlọ́ ń búra Mr. Ganiu Kasim Ganiu mo ti jíṣẹ́ tọ́nà náà mi olúwa ní kẹ́ gbà wọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni kẹ́dẹ̀ fi èso kẹ́ fi ṣètọ́jú àánú kẹ́ béèrè wípé olúwa ohun tán ní kò ṣeé ṣe ìjẹ́ kó ṣeé ṣe mo fọlọ́ ń búra pé ọjọ́ tí àyájọ́ mo fẹ́ pè fún yín kẹ́ mọ̀ dáadáa mi ní sọ́lẹ̀ méje ṣe mọ̀ pé yín online mo wà tẹ́ bá pè mí mo lè gbàgbé bọ́nà ṣe gbé wa mo ṣe sọ yẹn ọjọ́ tí a bá gbé kóró kan ọ̀pọ̀ ní máa ń wù ọjọ́ tó bá sì wù tó bá tásìkò àti ká ayé aka má dáyẹ̀ ẹ̀ lóró àdọ̀mọ̀rí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó wà ń di ọ̀rọ̀ mi tó lóun ní jẹ́ kọ́wọ́ mi ó tẹ́ tí mo fẹ́ olúwa jọ nínú àánú rẹ olúwa bí èso ṣe é ṣòfò lórí ìyẹ́ ẹ̀ jẹ́ kó tàn ó ṣòfò dànù ẹ gbàdúrà ẹ̀ dáadáa èmi ni mo sọ Jímọ̀ yìí lọ́tún ló sọ bẹ́ẹ̀ bí wọ́n á dẹ̀ ti wù yín ẹ̀sẹ̀ kí mo ń sọ tara mi I thank God gbogbo ẹ̀ náà Nàìjíríà ṣe ọwọ́ mi so now ẹ jẹ́ ká lọ sínú afẹ́fẹ́ gbàdúrà ni kí ni à ń pè ní ogun ẹ̀jẹ̀ ẹ jẹ́ ká lọ sínú Psalm 51 verse 14 ẹ̀jẹ̀ gbọ̀ngàn mo gbọ́dọ̀ kà fún wa kó yé wa Psalm 51 verse 14 ó ní Ọlọ́run gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ ìwọ Ọlọ́run ìgbàlà mi àwọn mi yóò sì máa kọrin òdodo rẹ kíkan ìyẹn ni pé màá yìn ọ́ gan tó bá lè gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ àwọn wo lẹ̀jẹ̀ rẹ now listen sọmọ wípé bàbá àti ìyá rẹ ẹ̀jẹ̀ lápẹ̀ wọn aládùúgbò rẹ ẹ̀jẹ̀ rẹ ni wọ́n àwọn ọmọ ìjọ gan tó gbọ́kànlé ẹ̀jẹ̀ ni wọ́n ìjọjọ́mọ̀ pé wọ́n lè takò ògo rẹ tó bá fi mú kí ọ̀gá kẹ́nìkan nú ibi iṣẹ́ kó kọ̀wé mẹ́nìkan ẹ̀jẹ̀ náà ni now let us read Psalm 27 verse 10 nígbà tí bàbá àti ìyá mi kọ̀ mí sílẹ̀ land listing attentive everybody nígbà náà ni olúwa yóò tẹ́wọ́ gbà mí a lọ síbi tá a dé láàárọ̀ yìí ọ wá sọ fún olúwa Ọlọ́run àlàyé wà á porúkọ Jésù láàárọ̀ yìí sọ pé ẹ̀jẹ̀ wo ní ń takò mí nínú àwọn tọ́lọ̀ ń dá sílé ayé olúwa gbàgbà kúrò lọ́wọ́ ẹ̀
ẹ̀jẹ̀ wo ní takò mí nínú àwọn tí Ọlọ́run dá sílé ayé, Olúwa gbàgbà kó lọ́wọ́ ẹ̀. Sọ́dàdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, ta ní ẹ̀jẹ̀ mi tẹ́ ń takò mí nínú àwọn tí Ọlọ́run dá sínú ayé, Olúwa gbàgbà kó lọ́wọ́ ẹ̀ lónìí. Ọlọ́run gbàgbà kó lọ́wọ́ ẹ̀. Jẹ́ kí agbára ó bọ́ lọ́wọ́ rẹ̀. Jẹ́ kí agbára ó bọ́ lọ́wọ́ rẹ̀. Jẹ́ kí agbára ó bọ́ lọ́wọ́ rẹ̀. Jésù Olúwa wa, àmín. Mo sọ fún ọ pé mi ò ní pẹ́ láàrin. Ǹjọ́ jẹ́ mọ̀ wípé ọkọ rẹ ẹ̀jẹ̀ rẹ ni, ìyàwó rẹ ẹ̀jẹ̀ rẹ ni. Sọ pé ta ni ẹ̀jẹ̀ tá a jọ ń ṣe wọléwọ̀de tó jẹ́ òní ń tako àṣeyọrí mi. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ ara rẹ̀ ó nà nípa ṣàn. Fi ẹ̀jẹ̀ ara rẹ̀ nà nípa ṣàn ìdààmú. Fi ẹ̀jẹ̀ ara rẹ̀ nà nípa ṣàn ikú òjijì. Ó yá sọ́dàdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ òun talẹ́yìn táyọjọ́ ń ṣe wọléwọ̀de tó jẹ́ ẹ̀jẹ̀ mi tó jẹ́ òun ń tako àṣeyọrí mi, lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ ara rẹ̀ Olúwa fi nà nípa ṣàn. Ẹ̀mí mímọ́ fi nà nípa ṣàn. Ayérayé fi nà nípa ṣàn. Ọba àwọn ọba fi nà nípa ṣàn ikú òjijì. Fi nà nípa ṣàn àìsàn lórúkọ Jésù. Bàbá bá ń fi nà nípa ṣàn. Ọlọ́run àti májẹ̀mú o, bá ń fi nà nípa ṣàn. Jésù Olúwa wa, àmín. Mo ní kó bá mi share program mi, o ti share rẹ̀. Share rẹ̀ fún ọ̀tá mi àti fún ọ̀rẹ́ mi. Àwọn kan ò tilẹ̀ gbà mí gbọ́. Mi ń bẹ̀ wọ́n kán gbà mí gbọ́. Tó bá tásìkò wọn gbà mí gbọ́. Ohun gbogbo lásìkò wà fún. Èmi ní ìtẹ́lọ́rùn, mo sì gbàgbọ́ ní orúkọ Olúwa. Mo dẹ̀ gbàgbọ́ wípé Ọlọ́run ò ní àṣetì àti pàápàá àti wípé kò sí ohun tí kò lè ṣe. Mo ti sọ fún yín o, ẹ̀yin tẹ́ ń tẹ daddy please pray for me. Mọ́ ní kí n gbàdúrà fún ọ. Bọ́lọ́run bá rán mi sí ọ ni màá sọ fún ọ. Mo fọlọ́run búra fún ọ. Tọ́lọ́run bá rán mi sí ọ fi mí lẹ̀. Tí n bá tọ́ bá ní kí daddy ẹ gbàdúrà fún mi, tọ́lọ́run bá sọ nípa rẹ̀ kí ni kí n ṣe. Búkì Àjàyí, Olúwa ní kó gbàdúrà ọjọ́ kan. Sọ fún Olúwa, ta ló lóun ó tú mi sí òwò ní ọ̀la. Olúwa jẹ́ kó fáṣọ ìyá ní gbangba ìta. Bẹ́ẹ̀ ni, ègbé ni fún mi tí wọ́n sọ tọ́lọ́run bọ́ sọ. Kazeem Ganiyu, ó ti share 20 groups. Bó o ti share yẹn lórúkọ Jésù, ilẹ̀kùn àánú lè ṣí fún ọ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni, àṣekìkì ọ̀rọ̀ ni wọ́n lè dá dúró. Wọ́n lè dá dúró. Ó ti gbọ́ bí tí wòlíì ti wà rí. Bẹ́ẹ̀ ni wòlíì tó sọ fún ọ, ó sọ fún mi gbangba lójúkorojú. Ó ní bàbá wòlíì ìbílẹ̀ lòun. Wọ́n ṣiṣẹ́ kan sí ti olùmọ́ àlọ́ daṣẹ́ ẹ̀dá ní iṣẹ́ àdámọ́ dáadáa. Àmọ́ oníṣẹ́ yìí ò dáná. Dáná ṣiṣẹ́ ilé lórí. Wọ́n á ti ẹsẹ̀ wọn á dáadáa nù. Nígbà tó gbọ́ tí mo lọ tán tí mo dákùn rẹ̀ tán wá sọ fún pé wá bẹ̀rẹ̀ sí ń pariwo máa pé à tí ó ti kó já àbá ni o tí ì bá ṣe bàbá wòlíì ìbílẹ̀ lèmi o. Èmi ń ṣe wòlíì àwọn wòlíì tó ń gbọ́ wọlé yẹn lórí tó ń sọ àsọtẹ́lẹ̀. Wòlíì ológun gidi lèmi o. Wòlíì ìbílẹ̀ gidi ni mí o. Pàtó mo wá débẹ̀ ńjọ́ Friday, Thursday àdáhùn. Mo débẹ̀ ńjọ́ Friday láàárọ̀. Mo ṣe kánsẹ́lì lọ́wọ́. Ó wá ní bàbá, wọ́n lẹ̀ wá bí gbàtẹ́ wá bí ńjọ́ kìíní àná. Inú mi ò dùn rárá o. Níta ṣe lọ́jọ́ yẹn mo ní mo ní mo dànù ni nítorí pé sẹ́yìn ò dáa. Ọláwọn aláìgbọràn ni. Wọ́n náà wo nǹkan yẹn bẹ́ẹ̀. Ọwọ́ àwọn tí ń takò wọ́n náà. Bá mi share program mi. God will bless you. Akínyẹlé Ọládọ̀tun. Torí pọ̀ ń jẹ́ Ọládọ̀tun yẹn torí pé mò ń jẹ́ Dọ̀tun. Lọ kọ́lé Akínyẹlé Ọládọ̀tun. Olúwa ní má fara ti ènìyàn ju èèyàn ò dáa. Àwọn èèyàn máa ń dalẹ̀ rẹ o. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Tí mo sọ láàrẹ̀ confirm ọ̀rọ̀ mi yẹn. Akínyẹlé Ọládọ̀tun. Àwọn èèyàn máa ń dalẹ̀ rẹ gan. Mo sáfọ̀rẹ̀. Ọ̀rẹ́ ò dáa o, honestly speaking. Mo lé èèyàn ní mi lọ́rẹ̀. Mo ní èèyàn gan. Mo fi ń jọ́ ọmọ ilé ènìyàn wà. Mo ní ènìyàn gan ṣùgbọ́n mi ní ọ̀rẹ́. Ọlọ́run kò sì ṣiṣẹ́ tí ò sí lọ́wọ́ mi. Ìgbọ́dọ̀ ní jẹ́ kí n bá ń ṣiṣẹ́ ibi láyé. Níwọ̀n ká ṣètọ́rí àánú ká fi kankan ṣètọ́rí àánú Ọlọ́run rán mi tó dá mi lójú dé anywhere. Iṣẹ́ tó rán mi jù nìyẹn. Ó dá mi lójú dé anywhere. Olúwayọ̀mí Akin kú ọdún 3 ṣàlàáfíà ni lórúkọ Jésù. God will bless you. Ó tayọ̀ lọ́kọ́lẹ̀, ó tayọ̀ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni mo sọ, ó tayọ̀. Gbogbo èèyàn gbàdúrà kẹta yìí, ẹ̀kẹrin yìí, ẹ gbà dáadáa o. Ẹ gbà o. Sọ pé Olúwa, talent tó dá tó jẹ́ ẹ̀jẹ̀ mi.
tójú òní ń dènà àṣeyọrí mi. Olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ ara rẹ̀ kó dè ní ìgbèkùn ayérayé kó má ṣe bọ́ ń bẹ̀ mọ́. Sọ́dàdúrà ní orúkọ Jésù. Olúwa ta ló dá ní ẹ̀jẹ̀ mi tó jẹ́ ní jẹ́ ìdènà fún àṣeyọrí mi lórúkọ tí Bàbá tọmọ tẹ̀ mọ́. Jẹ́ kí ẹ̀jẹ̀ ara rẹ̀ kó dè ní ìgbèkùn ayérayé tí ò ní ní ìtúsílẹ̀ mọ́. Olúwa jọ̀ọ́ fi dè ní ìgbèkùn, fẹ̀jẹ̀ rẹ̀ dè ní ìgbèkùn, fẹ̀jẹ̀ rẹ̀ dè ní ìgbèkùn. Jésù Olúwa wa, àmín. Ìgbèkùn tí a bá ti dè kì í dè ni láíláí, kì í dè yàn. Tó o bá ti lè dè ìgbèkùn kan kò lè dè ọ́ mọ́. Ohùn mi ò clear bó ṣe ń gbọ́ mi báyìí. Ìgbèkùn tí a bá ti dè, mo ní kì í dè ni. Tó bá ti ń gbọ́, ṣe ń gbọ́ mi clearly? Ẹni tí o bá gbọ́ mi, tó bá ti ń gbọ́ mi sọ pé yes, ẹ ti ń gbọ́ mi clearly. Okay, thank you Jesus. Ẹ ṣé. Ìgbèkùn tí a bá ti dè kì í dè ni. Ìgbèkùn tí a bá dè kì í dè ni. Sọ pé ta ni ẹ̀jẹ̀ mi, ọmọ ẹbí wo ni mo ṣe lóore rí tó lóun ó da ìrìn àjò mi rú tàbí tó ti dàrú. Àwọn kan wà ń bí orí ló ṣe tó da ìrìn àjò rẹ rú. Orí ló ṣe tó di wàhálà. Orí ló ṣe tó dá ọ tó tì ọ sí ìrìn àjò ìlà ìlò àdúrà gbígbà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín lónìí. Ẹ pé Jésù nígbà kan tó. Ta lẹ̀jẹ̀ mi tí mo ṣe lóore tó fi oore tí mo ṣe da ìrìn àjò mi rú. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ ní lára. Dẹ́kun bẹ̀ sí mọ ìnira láti èní lọ. Ẹ̀jẹ̀ tí ń bẹ ní ara rẹ̀, Olúwa fi ní lára. Sọ di àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, ta ni ẹ̀jẹ̀ mi tí mo ṣe lóore tó ní mi lára, tó yọ ayé mi lẹ́nu, tó jẹ́ pé oore tí mo ṣe ló fi ní mi lára. Ọlọ́run ìgbà tí má jẹ̀mú, ó yá jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó jẹ́ ìnira fún láti òní lọ. Ẹ̀yin èèyàn sọ di àdúrà, ẹ gbàdúrà dáadáa. Ẹni tó takò tó gbógun tì ọ́, ẹ̀jẹ̀ rẹ ní gbogbo wọn. Ó yá. Jésù Olúwa wa, àmín. Mo ṣe deliverance kan lánàá fẹ́ nìkan, mo lẹ́mìí èṣù wà lẹ́nu ẹni. Àná náà yàbí jẹ́ta. Mo lè ṣù lẹ́ni. Àwọn èèyàn mi ń wò pé bó ìbò mo ní àpáta lè ṣù. O ò lè fọwọ́ lásán mú èṣù, iná ló gbúdọ̀ rán sí. Òkìtì ọ̀gán ò ní ṣẹ̀ fúnra, kò ní sẹ́ni tí ó ṣẹ̀ fúnra rẹ̀ ni ó ṣẹ̀. Sọ pé gbogbo ẹ̀jẹ̀ mi tó wà ní kòríta pé kí n má délẹ̀ lérí mi. Sọ pé òkìtì ọ̀gán kò sẹ́ni tí ń ṣẹ̀, wọ́n ń lagi mọ́. Wọ́n ń lu kóńdó mọ́, kò sí lẹ́gàmà tí wọ́n fẹ́ fi lu òkìtì ọ̀gán fúnra rẹ̀ ní máa ń ṣẹ̀. Ẹ lu àyájọ́ yẹn, àyájọ́ wòlíì mọ́ ń lò fún yẹn o. Ẹ lù dáadáa. Sọ pé òkìtì ọ̀gán wọn kì í ṣẹ̀, fúnra rẹ̀ ní ń ṣẹ̀. Ta ni ẹ̀jẹ̀ mi? Ta ni ẹ̀jẹ̀ mi tó dúró sí kòríta pé mi ò ní délẹ̀ lérí mi? Jẹ́ kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Bókìtì ọ̀gán sí fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ tí fi ń ṣẹ̀ fúnra rẹ̀. Jẹ́ kí ẹ̀jẹ̀ mi náà, ẹ̀jẹ̀ mi tó alátakò tí ò jẹ́ kí n délẹ̀ lérí mi, tó lóun ní gbà kí n débi tí mo fẹ́ dé, tó takú tó lóun ní gbà. Jẹ́ kó fọwọ́ rẹ̀ kó fi ṣe ra rẹ̀. Ó yá sọ́dọ̀ àdúrà ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ wò gbogbo ẹ̀jẹ̀ mi tó jẹ́ alátakò tí ò jẹ́ kí n délẹ̀ lérí mi lásìkò tó yẹ kí n ti débẹ̀, tó fa ìfàsẹ́yìn bá mi. Jẹ́ kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Bí òkìtì ọ̀gán ti ń fúnra rẹ̀ ṣẹ̀ fúnra rẹ̀ lórúkọ Jésù. Jẹ́ kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Jẹ́ kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Jẹ́ kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Jésù Olúwa wa, àmín. Mo nígbàgbọ́ wípé Ọlọ́run kì í ṣe àṣetì, èèyàn ní máa ń ṣàṣetì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tó kọ́kọ́ máa darapọ̀ mọ́ wa lórí program yìí, kò bá mi tẹ follow ńbẹ̀. Gbogbo ìgbà tá a bá ti wà lórí program, wà lè mọ̀ rí wa. Wọ́n á lè mọ̀ fún yín ní notification wípé Baba Wonder ti wà around you. Prophet Apostle Dr. Jimoh John Dotun ti wà ní around. So a ti wà lórí program. Ó kù àdúrà méjì mò ń lọ nìyẹn. Mò ń sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀. Ǹjẹ́ ọjọ́ mọ̀ pé ibi tó ti ń ṣiṣẹ́ yẹn, ẹ̀jẹ̀ rẹ̀ gbogbo àwọn tó wà ńbẹ̀.
ẹ bá ti takò ọ́n bẹ́ẹ̀ jẹ̀rẹ̀ ni kò sọ fún Olúwa kó gbẹ̀san yín lára rẹ̀. Má ṣàánú ọgbọ́n tó lu aṣọ ní bí wọ́n sọ pé gbà mí lọ́wọ́ kíni lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. That is book of Psalm 51 verse 14. Olúwa ṣe kíni gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ìwọ Ọlọ́run ìgbàlà mi gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Part 1 rẹ̀ rí o, part 2 ń bọ̀ a sì máa sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ dáadáa. How to iṣu lédi ìkòkò ọwọ́ àmọ́ tán pè ní ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Sọ ọ̀pẹ́ jẹ́ àmọ́ kó bá yàn. Ẹ̀jẹ̀ rẹ lè jẹ́ alátakò rẹ nígbà tó bá fẹ́ má rí. Ẹnìkan wà bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ̀jẹ̀ rẹ̀ gẹ́gẹ́ lógun ayé ẹ̀. Ìyá rẹ̀ olórí alátakò olórí ogun rẹ̀ ni. Ẹnìkan tó wà bí bákan náà. Ẹnìkan nú ẹ̀jẹ̀ tó ṣe lórí ló dènà rẹ̀. Bẹ́ẹ̀ mo sọ fún yín láàárọ̀ yìí. Tó bá wọ̀ wọ́n gbà mí gbọ́ tó bá dẹ̀ kọ́kọ́ gbà mí gbọ́. Ẹ̀jẹ̀ ìkan náà àwọn ẹ̀jẹ̀ rẹ̀ tó ṣe lórí ló jẹ́ ìdènà fún. So mi ní nǹkan kan sọ mo ti fẹ́ rándọ̀. Sáré gbàdúrà méjì tó kú ká máa lọ. Sọ fún Olúwa gbogbo ẹ̀jẹ̀ láyé tájọ dá wa bákan náà bó ti dá mi tó jòrò ní jẹ́ kí n ga Olúwa jẹ́ n fi ṣàtẹ̀gùn. Mo fẹ́ rin ẹ̀jẹ̀ rẹ̀ wọnú ògo mi. Wọ́n ṣàánú rẹ̀ ó yá sọ́dọ̀ àdúrà ní orúkọ Jésù Ọlọ́run ìgbà tí má jẹ̀mú gbogbo ẹ̀jẹ̀ láyé tó dá mi bó ti dá wọn tó dá wọn bó ti dá mi tó jòrò ní jẹ́ kí n débi tí mo fẹ́ dé láyé. Olúwa lu ẹ̀jẹ̀ rẹ̀ fún mi. Mo fẹ́ fẹ̀jẹ̀ rẹ̀ wọnú ògo mi lọ. Olúwa jọ̀ọ́ ṣàánú mi ṣàánú mi ṣàánú mi ó yá sọ́dọ̀ àdúrà kò Jésù ẹ̀mí mímọ́ gbogbo ẹ̀jẹ̀ láyé Ọlọ́run ìgbà tí má jẹ̀mú tó jẹ́ òní ìdènà tí ò fẹ́ jẹ́ kí n débi tí mo fẹ́ dé láyé tó jẹ́ ìdènà fún mi. Olúwa lu ẹ̀jẹ̀ fún mi láti wọnú ibi tí mo fẹ́ dé láti débi tí mo fẹ́ dé láti débi gíga mi Jésù Olúwa wa àmín. Ǹjẹ́ o mọ̀ pé ẹ̀jẹ̀ á máa lé aláàánú padà fún ni? Ní ìgbà tí mo kọ́ fẹ́ márì gbogbo àwọn obìnrin tí mò ń mú wálé àwọn ọmọ bàbá mi ẹ̀jẹ̀ ìran bàbá mi wọ́n wá lọ mọ́ bá wọn lẹ́yìn kọ̀ọ̀kan lẹ́yìn pé ta ni ọ̀dà jímọ̀ wọn kò lè mọ̀ kò mọ̀ léṣe torí kí ó yẹ kí n ti márì ti pé ní Ọ̀ṣun state ìyá Ọ̀yọ́ state ọmọ wọn ọkùnrin máa ń tètè márì nígbà yẹn kì í ṣe nígbà tójú ti là ní ìsìn tó yẹ pé a ti wá ń kàwé dáadáa ní ìsìn ọmọ wọn ọkùnrin máa ó gbúdọ̀ tètè márì obìnrin gẹ́gẹ́ tó bá tètè lọ́lé ọkọ wàhálà ni wọ́n gbógun ti ni wọ́n sọ pé ogun ayé kan ní bá a jà bẹ́ẹ̀ mo sọ fún yín wọ́n wá bẹ̀rẹ̀ sí takò àwọn ọmọ bàbá mi ní wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ ń bá àwọn èèyàn lẹ́yìn pé ẹ mọ̀mọ̀ fẹ́ tàlẹ́ fẹ́fẹ́ ìlú mọ̀jà kú mọ̀ ni tó gbélé rí bẹ́ẹ̀ mo lọ sí kó máa lọ sí kó máa bọ̀ ogun yẹn wá pọ̀ gan tó di pọ̀ náà wá gbọ́ gbogbo tó mọ àríyàwó mi tó wá di fluorescent fún mi lónìí so ògo ni fọlọ́ lókè ọ̀run praise the Lord hallelujah. So wá sọ fún Olúwa pé ta ní ẹ̀jẹ̀ mi gbogbo ẹ̀jẹ̀ mi láyé nílé bàbá mi nílé ìyá mi nínú ẹbí nínú ara lójú àdúgbò bó ṣe pè é nìyẹn o àdúrà tó round up náà nìyẹn mi ò ní nǹkan méjì mo fẹ́ pé mo sọ fún kí mi ò pè é mo ní iṣẹ́ tó pọ̀ mo sì fẹ́ lọ pray àwọn prayer kan wájú mi tó pọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wá ní Olúwa mo gbà ládùúrà wípé ẹ̀ ní ṣí nọ́mbà mú lórúkọ Jésù ẹ̀dẹ̀ ní gbégbé ilé egun kan tó ti máa rí wọ́n tó dẹ̀ ti má rí ilé rẹ̀ ò ní dàrú lórúkọ Jésù ilé tó dẹ̀ ti dàrú Ọlọ́run bá mi ṣàtúnṣe lórúkọ Jésù so gbogbo yín pátá ni mo bẹ̀ ni mo rọ̀ wípé ẹ jẹ́ ká kíyèsára aláìbí rẹ̀ bí kò ní ṣe mọ́ ní kálukú wa àsìtẹ́lẹ̀ bí kò ní ṣe mọ́ ní kálukú ẹ máa gbàdúrà láàárọ̀ lọ́sàn àti lálẹ́ ẹ jẹ́ ká máa gbàdúrà ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ mímọ́ tó sọ wípé ó ní pé ká máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ ẹ jẹ́ aládùúrà nù gbogbo ẹ dákun ẹ má máa dìgbà tẹ́ bá sọ yín pé màá lọ ṣọ́ọ̀ṣì nìkan kọ́ làdúrà ti ń gbà ó lè wọnú yàrá ẹ̀kọ́ gbàdúrà lọ́wọ́ gbọ́ mo fọlọ́ ń búra fún un nítorí mi yàtọ̀ sí gbogbo tèèyàn tó bá lè lọ ṣọ́ọ̀ṣì àdúrà tó máa gbà ṣọ́ọ̀ṣì ó máa yàtọ̀ sí wọ́n tó máa fúnra rẹ̀ èyí tó gbà fúnra rẹ̀ gan pásítọ̀ rẹ̀ lè mọ̀ pé ń gbà mí ó lè mọ̀ jẹ́ prayer point pásítọ̀ rẹ̀ Ọlọ́run lè kọ sí ọ nípa àdúrà kan tó gbà rí ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ó dẹ̀ máa rọ́nà àbáyọ lórúkọ Jésù wàrí àánú gbà Ọlábísí Àpáta Olúwa ní kó gbàdúrà gidigidi kó béèrè fún àwọn tó sọnù nínú ìdílé bàbá rẹ̀ ohun tí wọ́n jẹ́ kí dádì rẹ̀ ní Olúwa mo fẹ́ ní olódó mo sọ fún ọ Ọlábísí Àpáta sọ fún Olúwa ohun tí wọ́n jẹ́ kí dádì mi ní mo fẹ́ ní mi ò mọ̀ ọ́ rí o lọ́nà sọ ni mo sọ yẹn o ohun tí wọ́n jẹ́ kí dádì mi ní mo fẹ́ ní tó tọ́ mo sọ fún yín láàárọ̀
ohun tí wọ́n jẹ́ kí bàbá mi ní mo fẹ́ ní. ọmọ mi ọmọ fẹ́ sọ yìí Rẹ̀mí Oyèdọ̀tun, ta ni jẹ́ Rẹ̀mí Oyèdọ̀tun? Jẹ́ kí n mọ̀ ọ́, mo mọ̀ like ọba Ìlá-Ọ̀ràngún gbà kan gbà mọ́ ní tẹlifíṣàn látọ̀ 2009 so 10 ọba Ìlá-Ọ̀ràngún Oyèdọ̀tun ni wọ́n ń jẹ́ ọba Ìlá. Àwọn tó bá jọmọ Ìlá ń bẹ̀ kan pàtẹ́wọ́ kan fún Jésù, tó bá jọmọ Ọ̀ṣun precisely. So wọ́n wá ìyálé wọn olórí wọn ó láìkì mi gan torí pé mò ń jẹ Oyèdọ̀tun, wọ́n máa ń watch program mi gan, wọ́n fẹ́ràn mi gan bí ojú. So tí wọ́n ti ṣe program mo ní láti nígbà tí mo get pé èèyàn báyìí ni wọ́n jẹ́ pé Oyèdọ̀tun ọba kan jẹ́ Oyèdọ̀tun, mo lè gbéra látàkùrẹ́ àtàwọn mínísítà mi àwa wọn lọ. Ọjọ́ náà ni mo dé ọ̀dọ̀ ọba Ìrágbìjí, ọjọ́ lọ́ba Ìrágbìjí sọ wípé àwọn wòlíì eléyìí ṣe wòlíì elébi. Kí ló fà ní pé tí Ọlọ́run ṣí wọlé ńjọ́ náà ní that was 2010 mi ní gbàgbé lẹ́lẹ́. So ìwọ tó jọmọ Ìrágbìjí yẹn jẹ́ kí n mọ̀, ìwọ tó jọmọ Oyèdọ̀tun yẹn jẹ́ kí n mọ̀ dáadáa, so mo lọ kí ọba Ìlá-Ọ̀ràngún gbà yẹn, wọ́n ṣe wá lálejò, wọ́n kó wáìnì fún wa, wọ́n bí káyà sọ́ba ìkan kó wáìnì fún wa, wọ́n wáìnì wa mú lójú ọ̀nà wọn nítorí pé ìkànnì olórí wọn náà kó wá, bó dẹ̀ ṣe kó wá ọ̀dẹ̀ ti yé mi, mo dẹ̀ nìkan fún ìgẹ̀dà mi. Ọba dáa ṣùgbọ́n àwọn ẹ̀jẹ̀ wọn nǹkan tó ń dúró tì wọ́n bí màá ṣe sọ nìyẹn. Wòlíì ni mi ṣe pásítọ̀, mi ìbẹ̀rù ẹnikẹ́ni láyé, mo bẹ̀rù Ọlọ́run. Ẹni tó bá lè pa mí tí ò lè pẹ̀ mí inú mi ìbẹ̀rù ẹ̀, ara ló lè pọ̀ ò lè pẹ̀ mí. I will not fear you and I will never fear you till the end of my life. I will never fear. Kò lè sógun tí máa ń bà mí lẹ́rù. Ìyá èèyàn kan ti wá bá mi rí live níwájú ogun ọ̀run, níwájú ogun, mo fi gbogbo ìpè bàbá aláṣẹ lẹ́rìí. Ó ní ṣé mi mo bí kí n fọmọ sílẹ̀ fún un. Ìyá ẹ̀ ló wá bá mi. Ó ní ṣé èmi ni mo bí kí n fọmọ sílẹ̀ fún un. Ó náà ló ní nǹkan o. Jẹ́ ká sáré gbàdúrà lórí yẹn, ẹ̀jẹ̀ náà nìyẹn. Wá gbàdúrà Olúwa gbà mí lọ́wọ́ ogun èmi mo ní nǹkan mi. Ọmọ ìyá ẹ̀ sọ pé òun ní sẹ́ àṣìbẹ́ gbọ́n mi ní kí ló kàn máa wúndù ẹ̀ kí ló kàn tiẹ̀ mẹ́ ilẹ̀ sí mi mo ní nǹkan mi. Bàbá ẹ̀ lè sọ pé èmi mo ní nǹkan mi. Ìyá rẹ̀ lè sọ pé èmi mo ní nǹkan mi. Ogun èmi ni mo ní nǹkan mi. Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀. Àdúrà ní orúkọ Jésù. Gbogbo ogun èmi mo ní nǹkan mi. Olúwa gbà mí lọ́wọ́ wọn. Ọlọ́run gbà mí lọ́wọ́ wọn. Ẹ̀mọ́ gbà mí lọ́wọ́ wọn. Olúwa gbà mí lọ́wọ́ wọn. Olúwa gbà mí lọ́wọ́ wọn. Olúwa gbà mí lọ́wọ́ wọn. Jésù Olúwa wa àmín. Ó lóun ò ní kó wá sọ́jú sí Wonderland. Ó lọ́tọ̀ ní ṣọ́ọ̀ṣì tó ní kó lọ. Ó ní kí ló dé? Ó wá bá mi live. Kánsẹ̀ mo pè lọ́jọ́ nǹkan. Mo ṣe ká mo ní mọ̀mọ́ ẹ pẹ̀lẹ́ o. Ẹ̀ǹlẹ̀ ó lè jókòó dáadáa. Ó ní kí n gbàdúrà, mo ní mi lè. Ó ní kí n gbàdúrà fún un. Mo ní mi lè gbàdúrà fún yín. Àwọn ní kí ló dé? Mo ní ẹ bá ti jà wá bá mi ni. Mọ̀mọ́ ẹ wò mí dáadáa. Ẹ wò mí ẹ tún mi wò. Ẹ wò mí dáadáa tún mi wò. Ṣé mo jẹun tó fi méjì kún sí Olúwa ni? Àbí mo ní méjì pẹ̀lú Ọlọ́run? Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọjọ́ tó bá kù ìṣẹ́jú kan tí màá lọ gbàgbà lọ́dọ̀ aláwo, tó bá kù ọ̀la tí màá lọ gbàgbà lọ́dọ̀ babaláwo lọ́dọ̀ oníṣègùn, tó bá kù ọ̀la tí màá lọ gbàgbà nínú omi, tó bá kù ọ̀la tí màá wọ ní ẹgbẹ́ ògbóni, tó bá kù ọ̀la tí màá lọ gbé tírà mi, tó bá kù ọ̀la tí màá lọ tẹríba fún ifá, tó bá kù ọ̀la tí màá lọ tẹríba fún òrìṣà kórìṣà, Olúwa kó ṣí mi lọ́wọ́ iṣẹ́ kí n máa lọ. Tó bá kù ìṣẹ́jú kan tí màá fi méjì kún láyé, tí kì bá ti ṣe Ọlọ́run àlàyé ni mo ké pè nìkan ló gbọ́ yẹn lè borí mi. Tòmọ́ tí bá ké pọ̀ Ọlọ́run mi, tó bá kù ìṣẹ́jú kan tí màá tiẹ̀ ké pè láyé, Ọlọ́run ṣí mi lọ́wọ́ iṣẹ́. Kó ṣí mi lọ́wọ́ iṣẹ́ kí n máa lọ. Ìyá yìí láti sọ yìí pé mo wá wo bá mo ní mọ̀mọ́, mo ní kí lè ní ọjọ́ náà ìgbà yẹn mo ń ṣe counseling Thursday, ọjọ́ náà bọ́sẹ̀ kan Thursday, mo lè ní Thursday àbí, mo ní mọ̀mọ́, mo ní mo fi fún sọ fún yín pé mo yẹ sọ́ni mo ní mo kọ́ díjú báyìí, mo ní ọjọ́ Thursday tó ń bọ̀ a kì yóò rí yín mọ́. Ó ń ṣe mo jẹ́ Ọlọ́run ni, mo ní ọmọ Ọlọ́run ọ̀gá ògo lèmi. Mo wá sọ òyìnbó ń gbà yẹn pé mọ̀mọ́ I am the prophet of the most high God. I am a prophet of the most high God. Mo fọwọ́ sọ ọwọ́ òsì mo sọ ọjà yẹn náà. Mo wá sọ mọ́mọ́ òun kó wò mí dáadáa. Ó ní wọ́n sọ bẹ́ẹ̀ kí sáfọmọ sílẹ̀ fún un. Mo ní ẹ̀yin ìwọ kọ́ lọ jẹ ọmọ yẹn o. Gbogbo abẹ́mọ tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ yìí. Ẹ ń bá lóun ní jẹ́ kó láyọ̀ alẹ́ lórúkọ Jésù yóò fẹ̀mí ara ẹ̀ ṣùkú dànù. Mo ní mo ti kúrò ní wòlíì tí ń káyín tí ń dọwọ́ bò. Mo tó repeat ẹ̀yin ọmọ Ọlọ́run.
tó bá kù ìṣẹ́jú kan kí n fi méjì kún ṣe olúwa láyé, tó bá kù ìṣẹ́jú kan kí n tẹ̀lé agbẹ́rẹ́ òkùnkùn, tó bá kù ìṣẹ́jú kan kí n bọ òòṣà. Àwọn ìlú kan mo fẹ́ dárúkọ Ìjàrẹ́, Àkókó side ní Ìrùn Àkókó, Ọ̀ṣun state káàkiri, Ọ̀yọ́ state káàkiri. Ọjọ́ tí n bá lọ débẹ̀ lọ gbàgbé àtàbí lákùrẹ́ kí Ọlọ́run kó ṣí mi lọ́wọ́ iṣẹ́ kí n máa lọ, kó daṣẹ́ ìrú mọ́ mi lọ́wọ́ kí n máa lọ. Mo ní ìtẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ́run fún mi. Ní tí bá lè ti lárò mi bá sọ tó bá ti gbẹ̀wọ́ lọ màmá fi ọ sílẹ̀ sí títí ẹ, àbí mo fún ọ láwẹ̀ ọ̀wá ń gbàrò ó rí mi kó o tó lọ kí n gbàdúrà fún ọ. Àwọn tó dúró tì ọ tó wà lẹ́yìn rẹ tó hàn fẹ́ ká dúrà yẹn gbà tí wọ́n ti lé ẹ̀, wọ́n ti wọnú rẹ pé kọ́ ọmọ kánjú kọ́ ọmọ sá lọ. Ìwọ mọ̀ pé a máa ń pe kinní kan ní àṣẹ wòlíì kìkì ọ̀rọ̀ ni, tó bá ti sọ sí ọ báyìí pé a máa ń pe kinní kan ní àṣẹ ìmọ̀yún dúró. Tí má gbàdúrà fún yàn tó bá ti lóyún màá ní kó pè mí o, màá dẹ̀ gbọ́wọ́ lé ọ. Mi mo lè rí ọ lórí fún mi rí ọ, mo lè rí ọ physically, mi rí ọ physically, ó jẹ́ fóònù kò jẹ́ fóònù, á sì gbàdúrà fún ọ, àṣẹ ìmọ̀yún dúró sì balẹ̀ ọ, ọ dẹ̀ bí láyọ̀. Mo wẹ́ tó lè dádúró wọn ti bí mọ̀ tó ní ti wá ń ga ọ̀sẹ̀ wà ń pè mí sí mo ti mo yẹ àwọn tó fojú kan wọ́n fún mi níṣẹ́ ṣe mọ́. Ó dàbí àárọ̀ ìwà mi kà wá sábà mi láàárọ̀ ìwájú ọlọ́run àtìyàn ó wá sábà mi mo ní mo bísí mi ní time, mo ní mo bísí mi ní time, mo sáré wà látà láàárọ̀ àwọn ọjọ́ náà àtìyàn. Èmi iṣẹ́ tí máa ń tọrọ nǹkan kan lọ́wọ́ èèyàn pọ̀, mo nígbàgbọ́ pé tásìkò mi bá tó ọlọ́run ṣe tó yẹ ṣe fún mi. Kò sí tó níbẹ̀ láyé tí ò kì í dópin. Má kánjú ọlá, má sáré owó, ó sáré owó ṣiṣẹ́ ni kó lówó, wọn ní kó sáré àsàpàjúdé kó fi lówó. No, bàbá mi nígbà ayé wọn Àlàájì ó ní ọmọ ṣiṣẹ́ olówó là ń wí, wọn ní sọ pé ṣẹ́ báyìí ló máa ṣe kó lówó, ṣùgbọ́n má jalè. Bàbá mi ló máa sọ bẹ́ẹ̀, má ṣe kíni, má jalè. Ọlọ́run fi iṣẹ́ ìran mi ni tó dẹ̀ dá mi lójú. Àní mo tún sọ nígbà kẹta, ọjọ́ tí n bá fi méjì kún ṣe olúwa, ọjọ́ tí n bá fi ewé àti egbò kún ṣe olúwa, ọjọ́ tí n bá lọ gba bára lẹ́yìn ìwọ ọ̀la, mi ò tiẹ̀ lè ṣe láyé. Tó bá kù ṣẹ́jú kan tí màá gbà á, tàbí tí màá lu ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀, tàbí tí màá rí nǹkan mọ́lẹ̀ nu ṣọ́ọ̀ṣì, àbí tí màá sí ahọ́n, àbí tí màá lọ wọ ẹjú, kọ́lọ́n kó ṣí mi lọ́wọ́ iṣẹ́ tó bá kù ṣẹ́jú kan tí màá ṣe láyé kí n máa lọ. Mo ní tẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ́run fún mi, ó tẹ́ mi lọ́rùn. Ìgbà ojú ló wọlé kan, ìgbà aláàmù ló fọwọ́ ti ẹ̀bá ògiri. Àyájọ́ wòlíì ni mo ń pè fún yẹn o. Àwọn èdè ọ̀rọ̀ burúkú ni fún wòlíì. Tó bá dé kóta tí wòlíì tó ju wòlíì bá kan báyìí wá, tí yóò bá kéésà yóò forí gbọgbẹ́, àmì tẹ́lẹ̀ yóò fara gbọgbẹ́ ń bẹ̀. Tí yóò bá wá kí ẹ̀ fún níbi tí wòlíì bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ mo sọ fún yín, àbí kí n máa ṣe program tójú mi wá lé tàbí tí gbogbo ẹ̀tẹ́ mi nínú mi tó yí padà, kẹ́nìkan ló fẹ́ double cross ẹnìkan tí mo ń gbàdúrà fún, máa waste ẹ̀dá nù. Because olùdènà ni ìjà kan mú kó lójú ọ̀nà. Ọlọ́run dẹ̀ ní dá mi lẹ́bi o, ó sọ ní Jeremiah fún mi wípé ó ní kí n fàtú, kí n gbè, kí n pa, kí n jí, kí n fàlùlẹ̀, kí n tún kọ́. Tó fi rán mi nìyẹn. Mo máa ń sọ fún yàn pé nípa ìwàásù ìwọ̀n borí ọ̀fẹ́ tọ́lọ́run bá fún mi ni màá wàásù. Mi lọ school theology, mi lọ kẹ́kọ̀ọ́ wàásù, mi lọ school seminary school, mi lọ kẹ́kọ̀ọ́ bó ṣe ń wàásù, mi lọ kẹ́kọ̀ọ́ disciple school. Mo fẹ́ gbìyànjú àti lọ. Lecturer mi obìnrin níjọ́ náà mo gbìyànjú ẹ̀, wọ́n sanwó fún mi. Evangelist kan àti bàbá kan báyìí wọ́n dolóògbé, àwọn náà sọ 10,000 gbà yẹn, that was 2001 2002 mi nígbàgbé. Nígbà mo dẹ̀ gbé ìgbésẹ̀ tí mo dẹ̀ lọ ńgbà yẹn, school yẹn wà lọ́nà Ìdẹ̀rìn, mi ní dárúkọ school kan. Mo dé gbèsè lecturer wa èmi jíwọ̀n èrè ọ̀tún báyìí ni mo jíṣẹ́ fún wọn wípé mọ́mì mo rí pé èèyàn àtọkọ yín jà nílé, jẹjẹ́ mọ̀ pé ó mú mi bú ni, ó fún mi ní èpè ìjọ náà, mi ní gbàgbé láìláìdé tó fi dé. Provost wá sọ pé wáyé tó fi ṣe bẹ́ẹ̀ pé kò ní sọ pé èmi náà kò yẹ kí n jíṣẹ́ bẹ́ẹ̀ yẹn, pé yẹ kí n mo ní bọ́lọ̀ ń ṣe rán mi ni mo ṣe sọ. Tí wọ́n bá ti ń kọ́ wa ní blackboard lójú blackboard báyìí, ọ̀tọ̀ ní nǹkan tí mo máa ń rí. Mi ì dẹ̀ gbé èbò náà fi ń kọ́ mi ńgbà náà, mi ì dẹ̀ gbé èbò mi lè kà. Yorùbá ni mo máa ń sọ. Ìgbà tó di ọjọ́ kejì tí mo wá school, tí ìyá yẹn wá ojú ẹ̀ bí ti wu wọn lẹ pálásà mọ́ ni, ẹgbẹ́ ìwú báyìí mo ti wú ni. Àṣé ọkọ ẹ̀ wọn àjàrí láyé ká ní kó gbà mí gbọ́. Kí ni prophet? Wọ́n máa ń sọ pé àwọn kan máa ń pè mí prophet nígbà yẹn, man of God ni wọ́n máa ń pè mí. Sọ pé tí ẹ bá lọ school theology wọn ní pé orúkọ rẹ̀ náà máa ṣe pé ọ. Ó dìgbà tó bá ṣe tán náà máa pè ní pastor, náà máa pè ní evangelist. Kò lè sí wo school wòlíì, gbogbo àwọn ọmọ lọ school prophetic school is a lie. Wọn àní kọ́ ọmọ ti rí náà. Ẹ ń bá lọ prophetic school má gbàgbọ́ olè ni, mo fọlọ́run búra fún ọ. Wọ́n ń lọ school wòlíì ẹnu mi gbà. Bàbá wa bàbá Jídé gbà tán lọ wà láyé, Ọlọ́run kún wọn látọ̀run wá ni.
wòlíì àtọ̀run ni wòlíì ti ń wá wọn ló lè fi pọ̀ lọ́jọ́ òní nínú àwọn wòlíì Ọlọ́run tọ́gbọ̀dá wọn ní wòlíì Ọlọ́run tọ́gbọ̀dá wọn ní wòláì wà wòlíì dẹ̀sùn wà wòláì lónírọ́ wòlíì lánàá tá a rán látòdì ọ̀run wá sílé ayé pé kó wá jíṣẹ́ fọmọ aráyé wá jíṣẹ́ fún àwọn orílẹ̀-èdè o lè ní ìmọ̀ ẹ̀kọ́ lọ́nà tó pọ̀ ṣùgbọ́n lọ́nà wo ló lè fi mú ìní àwọn ọ̀tá rẹ̀ máa sọ fún wọn kì í ṣòní ó máa di ní ọjọ́ mi tí ń ṣe ọjọ́ rẹ̀ ní ọjọ́ wẹ́ẹ̀sì ẹ̀ tán pàdé mi láàárọ̀ ó ṣeé ṣe ó possible lágbára Ọlọ́run ọba wípé ká ṣe àárọ̀ ọjọ́ àánú yẹn ká ṣe ní morning and night ṣùgbọ́n Sunday tí ń bọ̀ ẹ mọ́ gbàgbé o ìwọ tínú rẹ bá dùn sí mi tó bá wà nílé nígbà yẹn ẹ darapọ̀ kó wáṣọ àlà funfun gbò kó darapọ̀ pẹ̀lú program tí ń bọ̀ lọ́jọ́ náà ló wà mọ̀ pé lóòótọ́ májẹ̀mú ṣe wà bí májẹ̀mú kan bá lóun lè dán ọ dúró májẹ̀mú kan bá májẹ̀mú yẹn jẹ́ bí májẹ̀mú kan bá lóun lè dì ọ lọ́nà májẹ̀mú kan bá májẹ̀mú yẹn jẹ́ bí májẹ̀mú kan bá lóun lè gbé ọ mì májẹ̀mú kan gbé májẹ̀mú yẹn mì bí májẹ̀mú kan bá lóun lè ṣe ọ níbi májẹ̀mú kan ó ṣe títí ẹ̀ níbi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ májẹ̀mú kan ṣe májẹ̀mú kan níbi májẹ̀mú bẹ pẹ̀lú mi májẹ̀mú ìpè mi àtìlẹ́yìn ìpè mi Ọlọ́run ìpè mi lórúkọ Jésù wọ́n tó gbà mí gbọ́ tó gbọ́ Ọlọ́run gbọ́nú ayé mi bí Olúwa ti wà àti bí ẹ̀mí wa ti wà lórúkọ Jésù ò ní ṣe lásán lábẹ́ ọ̀run ò ní ṣe lásán lábẹ́ ọ̀run ò ní ṣe lásán lábẹ́ ọ̀run ò ní ṣe lásán ilẹ̀kùn àánú kò dẹ̀ máa ṣe fún lórúkọ Jésù ó rà àánú gbà ó ojú àdúrà kò ní tì í lórúkọ ti Bàbá tọmọ àti ẹ̀mí mọ́ gbogbo ẹ̀mọ́ Nàìjíríà ẹ máa gbàdúrà fún Nàìjíríà ẹ máa gbàdúrà fún Yorùbá lápapọ̀ ẹ gbàdúrà fún Èkó dáadáa o ẹ dákun ẹ bá fàdúrà ràn Èkó lọ́wọ́ ẹ dákun ẹ bá fàdúrà ràn ìlú Èkó lọ́wọ́ ẹ dákun ẹ bá fàdúrà ràn ìlú Èkó lọ́wọ́ mo mọ sọ yìí pé ọ̀rọ̀ mi á ṣẹ Jímọ̀ ọ̀rọ̀ mi á ṣẹ ọ̀rọ̀ mi á ṣẹ aláìgbàgbọ́ á jìyà o ọ̀rọ̀ mi á ṣẹ ọ̀rọ̀ mi á ṣẹ ọ̀rọ̀ mi á ṣẹ aláìgbàgbọ́ á jìyà o ọ̀rọ̀ mi á ṣẹ ọ̀rọ̀ mi á ṣẹ ọ̀rọ̀ mi á ṣẹ aláìgbàgbọ́ á jìyà o tó bá ti gbà mí gbọ́ tó gbọ́ lóhùn gbọ́ ò ní wàhálà wọ́n dáwùtù nípa mi wọ́n sọ mí dáhùn wòlíì elébi àwọn tí bí ń pa lóòótọ́ mi ò yó bẹ́ẹ̀ ni bí o sì pa mí bẹ́ẹ̀ mo sọ fún yín láàárọ̀ bó o ti wà mo sì ní ìrànlọ́wọ́ rẹ nínú iṣẹ́ Olúwa lọ síwájú ó ń tẹ̀síwájú mo dẹ̀ fẹ́ rìnrìn àjò lọ sí Jọ́dánì kí n lọ gbàdúrà mo ti kọ orúkọ bíi 30 báyìí tí mo mú lọ mi ò gba mo send picture sí mi ò wá picture mi ò print picture kankan sí rọ mo print rọ fún mi mi ò wá picture kan mi ò gbé picture rẹ kankan lọ sẹ́ni ìwé ẹnìkan dáàdì ṣé kí n send picture mi sí yín ẹ bá mi lọ sí ilẹ̀ Jọ́dánì àti Israeli mo ní mo send anything sí mi mi ò parọ́ tó yàn mo send irọ́ kankan sí mi mo send irọ́ sí mi I'm always saying the truth mo send kí ni mo send irọ́ sí mi mi ì ṣetán àti gba picture orúkọ ni mo nílò àwọn tó dẹ̀ ti fẹ́ mọ̀ ràn mí lọ́wọ́ Ọlọ́run ràn yín náà lọ́wọ́ but mo àdúrà mo ń gbà ní pé kọ́nà mọ̀ jẹ́ kí program yẹn kó tà sí time tí wọ́n fẹ́ lọ a máa lọ ní end of this month á dé ní January ní June ní agbára lọ́wọ́ ìlú Èkó máa gba àwòsàn wọ́n máa lálàáfíà ẹ má wọrí Ọlọ́run àwọn ń gbàdúrà lọ́wọ́ tó lẹ́yìn tẹ fẹ́ràn mi tẹ fẹ́ ìpè mi ẹ pọ̀ ní Èkó gan ẹ̀yin tẹ fẹ́ tínú yín dùn sí mi ẹ pọ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé mo sì máa ní ìjọsìn kù Ọlọ́run ní sọ fún mi kó má ṣe ìlérí àṣẹ ó lè pẹ̀lú ojú èèyàn kò pẹ̀lú ojú ọba ọ̀run mọ́ jẹ́ ntàn àsìkò ẹ̀dá kò ní kọjá ẹ̀ àìdúró dàsìkò wa lọ́pọ̀lọpọ̀ wòlíì fi ń kánjú tá a fi lọ ń lo orí ewúrẹ́ orí àgùntàn títí tá a tó wá lọ ń lo ẹran ènìyàn láti fi yàn mọ́lẹ̀ ìwọ́n tó wá sọ pé ó fẹ́ jẹ́yàn tó wá lọ jẹrin èèyàn wá gbọ́ àti jẹ́yàn rẹ dọjọ́ alẹ́ ó máa ṣòro ó lè jẹ́yàn dọjọ́ alẹ́ o tó wọ́n padà wá wálẹ̀ ni because ó ti lú ènìyàn wọ́n padà wá yẹ̀yẹ́ rẹ̀ ní gẹ́gẹ́ bí orúkọ ènìyàn mo gbà ládùúrà lórúkọ Jésù ò ní rí dààmú ogun ayé ò ní borí ẹ̀ ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ lórí o ó rà àánú gbà ojú àdúrà kò ní ti gbogbo wa àlàáfíà pẹ̀lú ògo Ọlọ́run bí wọn bá gbogbo agbó thank everybody and God will bless you and shall be well with you with the mighty name of Jesus Christ amen. ẹ̀yin tẹ́ fẹ́ pè mí Ọlọ́run ràn yín lọ́wọ́ ṣe rí pípè mí ní samarand ó ní kọ̀lọ̀fín díẹ̀ dítò wípé ẹ̀yin tẹ̀lẹ̀ jọ olóṣèlú gbogbo mo gbàdúrà fún yín pé a lè ṣe ká mọ̀ rí adarí ẹ̀ ní ṣìwàwù ẹ̀mí burúkú ò ní balẹ̀ yín ẹni tí ó jẹ́ adarí wa Ọlọ́run á yàn fún wa Ọlọ́run ní kó yàn fún wa ẹ má jà dàbí àwọn Ísírẹ́lì tí wọ́n ní Olúwa yan bàbá fún wa yan sí bàbá fún wa yan sí dáàdì fún wa wọ́n yan sí bàbá tán bàbá ò ṣe nǹkan kan má jẹ́ tó ó ṣe wa mọ́lé ni o ó ṣe wa mọ́ kọ́nà ni o ó ṣe wa mọ́ àárín gbùngbùn ni o a lè jáde mọ́ o àti jẹ́ àti mú wa nira fọmọlúwàbí ní ìsìn ẹni tí ń ṣẹ́ tẹ́lẹ̀ kò rí ṣe mọ́ o gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín orílẹ̀-èdè yẹn wá dàrú láwọn ọmọ yẹn sọ yìí nígbà náà lọ́hùn lásìkò wo ni nígbà tí wọ́n yan Solomoni fún ọba ẹ má gbàgbé o tán yan Sọ́ọ̀lù ẹ má bínú jáde tán yan Sọ́ọ̀lù gẹ́gẹ́ bí ọba ẹ má gbàgbé o àṣìyàn ọba ni ẹ má jà tó ṣe àṣìyàn ọba mọ́ ẹ̀yin èèyàn
ẹ mọ̀ sọ wípé olúwa ẹni báyìí la ẹ sọ fún olúwa kó yàn fún wa Nàìjíríà tọ́lọ́run bá ti yàn fún wa ìyẹn ni pé tí àsìkò náà bá wáyé torí mo rí kí ni yẹn ṣe v níwájú mi parọ́ o pé bóyá election 2023 ṣe máa wáyé rẹ́tí down ṣùgbọ́n o tó bá wáyé ìfẹ́ Ọlọ́run ṣùgbọ́n mo ti ń wo ìran yẹn ó ní agbára jù pọ̀ mi ní sọ́jú yẹn lọ ṣùgbọ́n mi gbà pé bí olúwa ti wà àti bí ẹ̀mí rẹ̀ ti wà lójú ẹ̀mí rẹ̀ lójú ẹ̀mí mi orílẹ̀-èdè yóò ní dàrú Ọlọ́run ṣe àtúnṣe ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá tó bá wà bí ẹgbọ́ mi dáadáa tó bá jẹ́ alátakò mi láàárọ̀ this is the last message for you this morning not forever mo sì máa sọ̀rọ̀ sí ọ̀rọ̀ òní wọn lè dá mi dúró lẹ́nu ọ̀rọ̀ èmi ní mọ̀ sọ̀rọ̀ títí láíláí yín mọ̀ sọ̀rọ̀ títí lọ́jọ́ ogbó mi ní lórúkọ Jésù mi ní sọ̀rọ̀ tán wọ́n ní òní sọ̀rọ̀ tán lórúkọ Jésù gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ ilẹ̀ káàrọ̀ òjìire láti ilẹ̀ Ifẹ̀ wà níbi tá a ti pè ní Ifẹ̀ ilẹ̀ Òdáyé àbí wọn máa ń pè níbi ojúmọ́ ti mọ́ wá Ifẹ̀ Òdáyé níbi ojúmọ́ ti mọ́ wá òwe tá a pànà ìṣèbẹ̀rẹ̀ ojúmọ́ ti mọ́ ìṣèbẹ̀rẹ̀ láti dálé ayé o mẹ́jọ àtàrà wa ǹtọ́ ni látọ́ kí Nàìjíríà tó dìde ńkọ́ ṣé kò síbi kan tó ti bẹ̀rẹ̀ ní ibìkan ti bẹ̀rẹ̀ wa àti sọ̀rọ̀ nípa Egypt wọ́n sọ̀rọ̀ nípa Israeli wọ́n sọ̀rọ̀ nípa Jericho à ń sọ̀rọ̀ nípa Ifẹ̀ bọ̀tí nílẹ̀ Yorùbá ibi ojúmọ́ ti mọ́ wa ni gbogbo ẹni tẹ́ wà nífẹ̀ẹ́ Ifẹ̀ gbé wa o so ẹ jẹ́ ká sọ̀rọ̀ láti ibi Ifẹ̀ wá tájẹ́ Yorùbá títí dé gbogbo tí ẹ̀ka Yorùbá wà ẹ tẹ ọ̀rọ̀ ìsọwọ́ òsì yẹn mọ́ fi jẹun èmi Jímọ̀ Oyèdọ̀tun ló ń sọ̀rọ̀ Baba Wonder àṣẹ kìkì ọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ ọmọ ẹlẹ́nìyàn wà tí ó sẹ́ni tó lè dá dúró Grand JP Yorùbá máa lọ ẹ ń bínú àbí ẹ má bínú sí mi inú mi ni màá jèrè iṣẹ́ ọwọ́ mi aláfúnfún gbò nínú mi mo lè jẹ́ adúláwọ̀ mi ò dúró nínú kéyìn funfun kọ́ ni kínú èèyàn funfun àìmọye ọlọ́wọ́ funfun báyìí tínú wọn bu jù gìrì lọ mo tún sọ lẹ́ẹ̀kejì Yorùbá máa depart kó Nàìjíríà ohun tí ó fi depart ẹ̀ tí mú ìṣẹ̀lẹ̀ kan ni ó ṣẹlẹ̀ gbogbo àwọn tó ń pera àwọn olórí Yorùbá pátá tọ́lá àwọn fẹ́ ṣẹlẹ̀ ṣàn àwọn fẹ́ di president àwọn ní ó wà support Yorùbá báyìí túláàsì ẹ̀kọ́ lẹ̀ ìlérí àṣẹ mo fọlọ́ ń búra mo fi ìpè àti májẹ̀mú búra kódà amọ̀ tàǹkì ò ní ṣiṣẹ́ ńjọ́ náà kódà kò ní dàbí ogun world war kò ní di civil war no nítorí pé kí ni ìlérí Olúwa ni lórúkọ Jésù wàrà àánú gbà ojú àdúrà ní tí ọ and God will bless everybody and shall be well with you with the mighty name of Jesus Christ amen orúkọ mi ni apostle prophet doctor Jimoh Oyèdọ̀tun tí ó gbìyànjú ń pè ní Baba Wonder àṣẹ kìkì ọ̀rọ̀ Grand JP ọmọ ẹlẹ́nìyàn wà gbogbo ẹ̀yàn mọ́ mi lásàì ẹ̀yin ìdùnnú mi ẹ̀yin ayọ̀ mi ẹ̀yin ọpẹ́ mi ẹ̀yin ẹ̀rín mi ẹ̀yin tínú mi ń dùn tí bá ń gbọ́ yín ẹ̀yin tínú mi ń dùn tí bá ń rí yín táyọ̀ mi máa ń kún tí bá ti rí yín ní Canada mi ní dárúkọ ẹnikẹ́ni l'Amẹ́ríkà ní London káàkiri gbogbo bẹ́ẹ̀ lórúkọ Jésù ayọ̀ mi á kún lórí yín o ayọ̀ yín náà máa kún lórí mi ẹ̀ ní rí mi sọkún mi ní rí yín banújẹ́ àti gbogbo Nàìjíríà ní Kogi State ní Delta State Enugu Ọ̀yọ́ Èkìtì Ondo Kwara Ọ̀ṣun Lagos káàkiri bẹ́ẹ̀ Ondo State Èkìtì State Ọ̀yọ́ State Kwara State Ọ̀ṣun State Delta State káàkiri bẹ́ẹ̀ Lagos State gbogbo yẹn pátápátá ilẹ̀ nọ́ọ̀tì lọ bí orí ẹ̀ bí ilẹ̀ nọ́ọ̀tì ilẹ̀ Ìgbò gbogbo tẹ́ ti fẹ́ mi fẹ́ rí lórúkọ Jésù Ọlọ́run ànífẹ̀ẹ́ yín náà ayọ̀ yín akúndọ̀jọ́ alẹ́ o especially gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ diaspora mo kí yín pé Ọlọ́run àdùn yín mo tẹríba fọlọ́run ayé yín kí sẹ́yìn mo tẹríba fún lórí ẹ̀ tó gbà dọ̀bálẹ̀ mi ṣe rí ẹni ìpè tó mo rú bá ti wà lórí ẹ̀ ẹ mọ aṣọ tó bá ti ń dọ̀bálẹ̀ fún yẹn sáàkú bẹ ẹni dáadé ẹ mọ̀ pa wá o ṣùgbọ́n èmi mo tẹríba fọlọ́run ayé gbogbo yín pé ẹ ṣe ẹ rí àná Ọlọ́run gbà ojú àdúrà ní tíyan gbogbo ẹni tẹ́ ń kẹ́ mi tẹ́ ń kẹ́ ìpè mi Ọlọ́run á kẹ́ yín jù bẹ́ẹ̀ ṣe lérò lọ gbogbo ẹni tẹ́ ń ṣàánú mi tẹ́ ń ṣàánú ìpè mi Ọlọ́run á ṣàánú fún yín jù bó ṣe lérò lọ lórúkọ Jésù ẹ̀ ò ní jábọ̀ Akadi Afọlájọbí Olúwa rán mi níṣẹ́ kan sí Olúwa ní kó lọ san àkọ́so rẹ̀ kó fò kó já lọ san ìdààmú òjijì ò ní lórí àdúgbò ẹ̀yìn ọmọ rẹ o ìdààmú òjijì ò ní lórí àdúgbò ẹ̀yìn ọmọ tó bá pè mí nítorí ẹ̀mí ẹ̀yìn gbọ́ ó ti di olè ó ti já olè bẹ́ẹ̀ yẹn wá lọ wá wòlíì Ọlọ́run tòótọ́ Bíbélì pé ẹnikẹ́ni tó bá dẹ́ṣẹ̀ ẹni kó tọ̀ àwọn wòlíì mi lọ́kàn gbọ́ wọlé ká sì dáríjì àwọn wo náà pé wòlíì nígbà yẹn pé àwọn àgbààgbà ìjọ ó ní ká gbọ́ wọlé ká sì dáríjì ó ti di ẹ̀ṣẹ̀ tọ̀ wọ́n lọ ntọ́nà bá rán mi ni màá sọ fún ọ tọ̀ wọ́n lọ kó o sì fún sínú envelope má jẹ́ kó mọ iye tó wà náà ṣùgbọ́n má jẹ́ kó dín o bọ́ọ̀ bá jí kọ́ ọ jí tọ́ọ̀ bá ya kọ́ ọ ya owó àkọ́so yẹn kò ní tówó tó máa ná o ò ní náà dà lórí àwọn ọmọ rẹ ò ní náà dà lórí àwọn ọmọ rẹ ò ní náà dà lórí àwọn ọmọ rẹ àbígbẹ̀yìn ọmọ rẹ yóò ní fi nà ọ́ nípa àṣẹ wọn àlàáfíà ní fún yín Jésù Olúwa wa tọ́ọ̀ bá wọn bí tólúwa ti sọ lọ́ọ̀kan náà wò Jeremiah chapter 2 verse 3 lọ́ọ̀kan dáadáa ó ní ẹ mú àkóso ilẹ̀ yín wá sí ilé ìṣúra mi ìdílé mi bẹ́ẹ̀ ni ó ní ẹ mú wá
ẹnikẹ́ni tó fi jẹ ó ní yóò jẹ̀bi, ibi yóò sì wá sórí wọn ní Olúwa wí. O ò ní jẹ̀bi o, ibi ò ní wá sórí rẹ lórúkọ Jésù. Tó o bá tún mọ̀ dáadáa lọ wo ní Exodus chapter 23 verse 19 gbọ́n tó sọ níbẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run pé o kò lè yí padà lórúkọ Jésù. O ní ṣàṣetì, ogun ayé ò ní borí rẹ o, ọ̀fọ̀ ò ní bà ọ́, ó ra àánú gbà, ó ra àánú gbà, ó ra àánú gbà, o ní ṣàṣetì láyé. Ẹkún àti ìpayín kékeré kò ní jẹ́ pé rẹ lórúkọ Jésù. Àlàáfíà ní fún gbogbo ilé, gbogbo yín ni mo kí o, ẹ ó ra ayọ̀ o, ẹ ó ra àánú gbà. Rẹ̀mí Oyèdọ̀tun, mo fẹ́ mẹ́rin tí ń jẹ́ bẹ́ẹ̀, God bless you. Láìpẹ́ láì jìnnà àjọra àánú gbà ni. Ẹ ń bá pè mí tí mi bá tí ì gbé, ẹ má bínú, mo fẹ́ gba àdúrà kan díẹ̀ bẹ́ẹ̀ tí àsìkò tọ́lọ́run ní kí n stop máa tó. Tẹ bá ń pè mí ṣe máa kí MTN mi báyìí. Iye tẹ̀ mí yẹn oníṣòro mo sọ fún yín, a ṣẹ̀ lọ retrieve ẹni. Wọ́n ní láyìn mi wà lára àwọn láyìn àwọn àgbààgbà lókè, àwọn tó ní agbára jù lágbàáyé ní Nàìjíríà. So pé láyìn mi wà nínú láyìn wọn. Èmi náà mọ̀ pé láyìn mi lè wà nínú wọn. Wọ́n ní láyìn mi jẹ́ ó wà ní láyìn tó ń pè ní VIP line, VIP sim. So ó yà mí lẹ́nu gan gidi o. Lórúkọ Jésù ojú àdúrà ní tìyín o. Both Muslim and Christian, I pray for you. May God will be with you with the mighty name of Jesus Christ. Amen. Ẹ ò ní jábọ̀ ẹ̀ ní dàtọ̀rọ̀ jẹ o. Ìpọ́njú alẹ́ ò ní jẹ́ tiyín, òṣì ò ní talé yín, ìbànújẹ́ ò ní jẹ́ ìpín yín. Ẹ̀yin tẹ́ ẹ ti ń rí jẹ, tẹ́ ẹ ti ń rí mu, tẹ́ ẹ lè fún yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ogun tẹ́ wà padà lọ́wọ́ fi tọrọ jẹ lọ́wọ́ ẹni tẹ́ ẹ ti fún rí ò ní padà dé bá yín lórúkọ Jésù. Ìwọ tó fún yàn láṣọ rí tó kaṣọ fún yàn rí, o ò ní padà gbáṣọ àyálò lọ́wọ́ ẹni tó ti fún láṣọ rí lórúkọ Jésù. Bá mi ṣe àmì ìjìnlẹ̀ yẹn dáadáa. Wá gbọ́, ìwọ tó fún yàn ní mọ́tò, èmi àti ẹ ta fún yàn láṣọ rí, ta fún yàn ní mọ́tò rí lórúkọ Jésù. A ní padà dúró títì máa juwọ́ sọ́kadà tí ó gbé wa lórúkọ Jésù. Ẹ máa ṣe àmì ẹ̀, gbogbo ẹni tẹ́ wà ní òkè òkun, ẹ gbọ́rọ̀ mi, àṣẹ kìkì ọ̀rọ̀ ló ń jábọ́. Èmi náà kọ́ Ọlọ́run ọba mi òkè ni. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé oníkálukú yín wípé àrélù ò ní rélù yín o, ìdààmú ò ní dé bá yín o. Ẹ ò ní sunkún lórí gbogbo tọ́lọ́run fún yín, gbogbo dúkìá yín tọ́lọ́run fún yín, ọmọ tó bí dúkìá rẹ ni, ilé tó kọ́ dúkìá rẹ ni, mọ́tò dúkìá rẹ ni, gbogbo tó mí àti tí òmìnú dúkìá oníkálukú wa lórúkọ Jésù. A ò ní sunkún lé lórí o. Àlàáfíà pẹ̀lú ògo Ọlọ́run yóò máa bá gbogbo ilé gbé o. Jésù Kristi Olúwa wa, àmín. Gbogbo ẹni tọ́lọ́run fẹ́ lò fún mi, ẹni tẹ́ wà ní Dubai, gbogbo yín pátá ni mo kí o ní UAE àbí UAE náà, United Arab Emirates, yes, àti Qatar, gbogbo yín pátá mo kí. Nílẹ̀ Áfíríkà lápapọ̀, Cairo, gbogbo yín mo kí lórúkọ Jésù. Ẹ ò ní jábọ̀ o. Ẹ ó ra àánú gbà ní Egypt ní Cairo, ẹ ò ní jábọ̀, ẹ ó ra àánú gbà ojú àdúrà ní tiyín. Gbogbo ẹni tẹ́ wà ní Jordan náà, gbogbo yín mo kí pátá lórúkọ Jésù. Ẹ ò ní sunkún. Ẹni tẹ́ wà ní Israel, gbogbo yín mo kí pátá, ẹ ní rí dààmú. Gbogbo ẹni tẹ́ wà ní Europe lápapọ̀, àjálù burúkú ò ní jálù yín, àdéhùn ò ní rélu yín o. Ohun tẹ́ ẹ bá ṣe láyé lórúkọ Jésù yóò ní èrè láyé kẹ́ tó lọ. Gbogbo ẹ̀dákẹ́dà tó bá bínú sí ìràwọ̀ yín àti sí ògo yín, a ó jẹ ọkùn ẹ̀mí àlójijì. Jésù Olúwa wa, àmín. Thank you everybody. Tó bá ti jọ Sunday tó ń bọ̀, ẹ jẹ́ á pàdé nínú tá a pè ní bẹ́ẹ̀ ni ọjọ́ ìsinmi àánú, tá a pè ní òwúrọ̀ àánú lọ́jọ́ Sunday tí ń bọ̀ yìí. A máa ń wọ aṣọ àlà funfun gbò lọ́jọ́ náà. Ìyẹn ni wípé àbàwọ́n ò gbọdọ̀ bá wa lọ́jọ́ náà láéláé. Bẹ́ẹ̀ ni ọmọ kìtì nǹkan bá ta sára èèyàn, wọ́n á rí kíákíá. Tó bá lẹ́nu títí ayé ẹ̀ṣọ́gun kan náà àfihàn mi. I trust my God for that. Our God can never be a blind man. Never. He's not a blind God. Ó rìnà kedere ni. So ẹni tó bá sì ń sọ lọ́nà òkùnkùn ni máa ń rìnà èké. Ọlọ́run kì í rìnà èké, ó máa dáa fún yín. Ayọ̀ yóò kún ẹ̀rọ àná ojú òní tì yín o. Ẹ ṣé mo dúpẹ́. God bless you. Ẹ má gbàgbé ìrìn àjò mi sí ilẹ̀ mímọ́. Gbogbo ẹni tẹ́lẹ̀ fẹ́ràn mi lọ́wọ́, Ọlọ́run yìí náà lọ́wọ́. Ẹ má gbàgbé iṣẹ́ Olúwa ó ń tẹ̀síwájú. Wọ́n tó fẹ́ràn mi lọ́wọ́ tó fẹ́ assist wa fún ilẹ̀ mímọ́ yẹn. Ní tó bá tọ́lọ̀ bá fún wọn fún mi, ó máa dáa fún wọn. Mo gbọ́dọ̀ bí ọ léèrè, ẹ̀yin lẹ ní mi, kò sí tẹ́fẹ́ tì mí sí. Ẹ mọ̀ tí mo sọ fún yín pé gbogbo yín pátápátá ńgbà bàbá mi ti kú ló ti fàmílì yín lọ́wọ́. Ṣé ẹ̀gbọ́n yẹn nípa bàbá mi? Bẹ́ẹ̀ ni. Ìṣòro lórúkọ Jésù yóò dáa fún yín, ọkàn yóò balẹ̀. Ẹ rà àná ojú òní tì yín. Tó bá ti pè mí jù mọ́ bínú sí mi o. Tí n bá ti gbé mo bí sí ni. Tí n bá gbé mo bí sí ni. Tí n bá gbé mo bí sí ni. Mo lè bí sí. Kò ṣeé ṣe kí n wà lórí òkè kí n máa gbàdúrà kí n tó máa receive call ká mọ́ rí. Kò tún ṣeé ṣe kí n máa ṣe cancel lọ́wọ́ kí n máa gbà wọ́n yẹn níyànjú kí n máa gbọ́ call. Mọ̀ jẹ́ ẹ̀mí mi ò ní darapọ̀ mẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ mọ́. Ìwọ yẹn lẹ́mí mi máa darapọ̀ mọ́. Ó dẹ̀ yẹ kí n fara balẹ̀ láti gbóhùn Olúwa sẹ́ni tí mò ń ṣe cancel fún. So ẹ má bínú. Tàbí kò ṣeé ṣe kí n dánìkan wà kí n máa gbàdúrà kí n tó máa receive call ká mọ́ rí. Lórúkọ Jésù ẹ ra àánú gbà. Àsìkò tó bá ti rí mi pé gbà fọlọ́run kó gbà bẹ́ẹ̀. Má bínú. Bó o rí mi pé fóṣù kan, ìyẹn ò túmọ̀ sí pé mo jẹ́ ní ibi. Ìyẹn ò túmọ̀ sí pé mo gbéraga sí ọ. Ìyẹn ò túmọ̀ sí pé mo jẹ́ ní yẹ̀yẹ́. Rárá. Ìyẹn ò túmọ̀ sí pé mi ò fẹ́ràn rẹ. Rárá, kò rí bẹ́ẹ̀. Mo bí sí ni. Ẹ dákun, ẹ má bínú. Wòlíì tó bá ti ń pè ní gbogbo ìgbà, tó pè láàárọ̀, ó gbé fóònù, ó pè lọ́sàn, ó gbé fóònù, ó pè nírọ̀lẹ́, ó gbé fóònù, ó pè lálẹ́, ó gbé fóònù. Ọwọ́ àpè lọ́gànjọ́ òru apá fóònù ẹ̀. Gbàgbé wòlíì èké ni. Lórúkọ Jésù ó ra àánú gbà. Àlàáfíà pẹ̀lú ògo náà mo bá gbé. Mo ti pe nọ́mbà mi fún yín. Nọ́mbà mi ni 080 24 456391
ó lè pè yẹn lórí ó lè ṣe voice message lórí ìyẹn tí n bá gbọ́ tó bá yẹ tó máa respond fún lẹ́sẹ̀kẹsẹ̀ máa respond fún. Church address wa Àkúrẹ́ la wà Lóńdó Road ní Wonder City after Army Barrack. Tẹ́ bá ń bọ̀ láti Èkó before Army Barrack, ìgbà tẹ́ bá ń bọ̀ láti inú gbòòrò Àkúrẹ́ wá after Army Barrack ni. Kò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀ Odù ni kì í ṣe àmọ̀fó lóko. Tó bá gbé ọkọ̀ láti Èkó kò sọ fún pé kán drop ẹ ní Wonder City wájú ibẹ̀ náà ti máa drop ẹ. Mọ̀ pé lágbára Ọlọ́run ó ṣe bẹ̀ ní Gídìn bí ti wájú MFM, Ọlọ́run ó ṣe bẹ̀ ní Gídìn bí ti wájú Redemption Camp, Ọlọ́run ó ṣe bẹ̀ ní Gídìn bí tàwọn tó kù lórúkọ Jésù bí ti wájú CAC Babalọ́lá lágbára Ọlọ́run ọba. Èmi ò kánjú o, mi ò kánjú, mo mọ̀ yín pé ìlànà Olúwa kì í ṣú màá rà àánú gbà. Thank you Jesus, God will bless you. Ìyá mi Àkàndé Afọlájọbí mọ́ gbàgbé tí mo jíṣẹ́ fún ọ ègbé ní fún mi lọ́sàn tó náà mo sọ fún ọ mọ́ sọ pé owó yẹn pọ̀ àbó kéré jù no kó jọ àkọ́sọ rẹ lọ́dún yìí owó tó kọ́kọ́ gbà láyé ẹ̀ ní sálárì ẹ̀ kó jọ ègbé ní fún mi lọ́sàn tó náà mo sọ lọ́ka ìbéèrè tí mo sọ fún yẹn fisi envelope lọ fún wòlíì Ọlọ́run tọmọ kí this is my prophet ó lè gbàdúrà gbàdúrà gbà mọ́ fún pásítọ̀ mọ́ ó ti di olè ó ní ẹnikẹ́ni tó bá dẹ́ṣẹ̀ tó bá dá ẹ̀ṣẹ̀ ẹni kó tọ̀ àwọn wòlíì mi lọ kan bọ̀ wọlé ká sì dáríjì mí ní kó wá fún mi tọkàn rẹ bá fún mi ni mo wà ìtẹ́tù àti gbàdá mẹ́wàá àti àkọ́so ṣùgbọ́n tọkàn rẹ bá darí sọ́dọ̀ mi ni tọkàn rẹ bá ti darí sọ́dọ̀ mi wọ́n ṣe tuntun àti wọ̀ kádùá ìṣá ti gbà ní kókó kó mọ̀ ṣe rí ìdààmú lórí ọmọ làdúrà mi Abídèmí my biggest girl my biggest girl my biggest baby ọmọ bàbá rẹ thank you ọmọ mi àpẹ́ fún mi ẹ̀mí rẹ̀ àgbò ó ṣàṣeyọrí láyé o ohun tán ní kò ṣe ṣe yóò ṣe ṣe náà ayé rẹ̀ máa jèrè rẹ̀ máa jèrè rẹ̀ máa jèrè rẹ̀ máa jèrè rẹ̀ ìyá wa náà jèrè rẹ̀ lórúkọ Jésù mọ́mí rẹ̀ náà jèrè lórúkọ Jésù bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó tọ́jú rẹ̀ lọ́ndà mi èmi nìkan kọ́ mo máa ń tọ́jú ọmọ mi àwọn tó ń tọ́jú ọmọ mi pọ̀ wọn náà wà láwọn tó ń tọ́jú ọmọ mi gbogbo apáta láyọ̀ jèrè àwọn ọmọ wa lórúkọ Jésù Kristu rẹ̀ àmín. Thank you everybody and God bless you. mo lọ náà nìyẹn láì ṣe ọ̀run nọ́mbà mi kejì ni 080351766 08035176607. Thank you and God will bless you and shall be well with you. Àkàdé lẹ́ẹ̀kan sí mo jíṣẹ́ fún ọ wípé lórúkọ Jésù ìdààmú òjijì ò ní rí lórí àdúgbò ẹ̀yìn ọmọ rẹ o ayé ò ní fi ọmọ náà nípasẹ̀ òun ayé ò ní fi ọmọ dà ọ́ láàmú abiyamọ tó bá arábìnrin yìí ṣe àmì lórúkọ Jésù àtẹ̀mí àti rẹ ayé ò ní fọwọ́ ọmọ dà wá láàmú. God bless you. Thank you everybody. Á pàdé lẹ́ẹ̀mí ó dàrọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ẹ̀yin ọ̀rẹ́ á tún pàdé gẹ́gẹ́ bí a ti máa ń kíra wá ní school ó dàrọ̀ ó dàrọ̀ ó dàbọ̀ ẹ̀yin ọ̀rẹ́ bye bye ṣàgbọ́n thank you èmi náà ni wọ́n nífẹ̀ẹ́ lómi ìṣe mi lẹ́yìn rẹ ìwọ náà tún ni dádì lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé farati ó dúró kò farati nǹkan kan lẹ́yìn rẹ o ìwọ náà tún ni Fatima Nìkẹ́ Bọ́lá Ahmed ẹ̀mẹ́jì tí mo dárúkọ tí mo short list orúkọ yín jáde yẹn Bọ́lá Ahmed lọ gbàwọ ọjọ́ kan sọ wípé agbára ìdílé ògbúdọ̀ lágbára lórí mi gbá o Àníkẹ́ Fatima Àníkẹ́ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta sọ fún Olúwa wípé Olúwa jọ ẹni tí ń bínú mi láìmọ̀dí tí ń fa ìfàsẹ́yìn bá mi tí ò jẹun débi tí wọ́n kí n ti dé ibi tí mo wà ẹ̀kọ́ ni mo wà bí tó wà ẹ̀kọ́ ló yẹ kó wà kí n declare fún ọ ní message mo máa ń sọ lórí program bẹ́ẹ̀ ni téèyàn bá pè mí èmi àti ẹnìkan lórí fóònù I can declare I can clear I can open many things to him or her ṣùgbọ́n eléyìí ó yàtọ̀ gbàgbọ́ ọjọ́ mẹ́ta ẹni tí ń bínú mi láì nídìí Olúwa mo fẹ́ rí ẹ̀sìn ẹ̀ ní gbangba tàbí sọ fún Olúwa tó bá jẹ́ ní tó súnmọ́ mi bí ẹ̀jẹ̀ mi ni má jẹ́ rí ẹ̀sìn ẹ̀ kó má bàa lójú ti èmi náà Olúwa yóò fàyè lẹ̀ fún mi kó máa lọ kó lè yàrá yìí ṣe tèmi gbàdúrà yẹn o ègbé ni fẹ́ni tó wí nígbà tí Olúwa kò wí ègbé sì ni fẹ́ni tí a rán tí kò jẹ́ iṣẹ́ náà aṣẹ́ ìkẹrọ ní mi o tó Olúwa bá sọ ni màá sọ. Thank you everybody and God will bless you. Bye.